Ìjẹ̀ṣà wà ní prison sí Olùmí ló ń wò wọ́n dẹ̀ gba separate place fún bàbá Ìjẹ̀ṣà ẹbí àwọn tọ́jọ́ wà ní prison bí ẹgbà tó kọ́kọ́ fún bàbá Ìjẹ̀ṣà lọ́ọ́ ti mọ́lé tí gbogbo èèyàn rí ìgbà tó yá wọ́n fi sí special place sí Olùmí lówó lọ́wọ́ ó ń san owó tó fi wà ní proper place so inú ilé tó ti lọ́wọ́ yẹn agbóúnjẹ lọ fún gbogbo ìgbà tí bàbá Ìjẹ̀ṣà wà lẹ́wọ̀n sí Olùmí tẹ́ bá rántí pé mo sọ nígbà tí mo sọ pé sí Olùmí ti bímọ gbogbo ibẹ̀ yẹn lọ ti ń dóra wọn so oyún yẹn pé pa wọ́n ní kíyàn wá ya fíìmù wọ́n ní kó jẹ ọmọ mú ẹnu 5 àní ẹ bá mi mú wá ibo ni kóòtù ti sọ pé ó fipá bọ́mọ lò pọ̀ princess ń jẹ́ kó yé wa pé bàbá Ìjẹ̀ṣà fi kí ìjábá lé ọmọ àṣerọ́ ni kí story yẹn bá lè dùn ní ẹ bá mi dìyẹn mú. ṣé rántí pé princess ìgbà tó máa rojọ́ ó lóun àti bàbá Ìjẹ̀ṣà ń date ó lọ́nà fi sọ́dí bàbá Ìjẹ̀ṣà lọ òun ò rí mọ́ ẹ bá mi kọ̀ǹkọ̀ tẹ bá rántí bàbá Ìjẹ̀ṣà was sentenced for 5 years ìtorí ó molest minor wọn ò ló fipá bá minor lò pọ̀ because there was not enough evidence ẹ lọ wo CTC court bàbá Ìjẹ̀ṣà yẹn ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn may Nigeria not happen to you. wọ́n ti ń plan wedding kí wàhálà bàbá Ìjẹ̀ṣà ṣó ṣẹlẹ̀ I swear with my living God mo sọ fún ìpọ́jọ́ ọ̀rọ̀ ò tí ì tó èyí lọ́jọ́ ọ̀rọ̀ tó who is CEO Lumi máa sọ fún yín lọ́sàn-án. tá a bá ń sọ̀rọ̀ ránṣọ ìgbàlódé ẹ̀gbọ́n ṣá tá a bá ń sọ̀rọ̀ ránṣọ ìgbàlódé CEO Lumi is number 1. gbogbo Vicky James gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dìde sí yẹn they were kò sẹ́ni tó ń jẹ́ gbogbo yẹn gbà yẹn CEO Lumi Tóyìn Láwàní CEO Lumi is number 1 kò sí gbogbo èèyàn tó jẹ́ celebrity lórí social media yìí tí CEO Lumi tí òun sọ fún ẹ̀gbọ́n mi ṣá CEO Lumi ló ń wọ́ṣọ fún gbogbo wọn pátápátá tí n bá parọ́ ẹ máa sọ fún mi pé mo parọ́ CEO Lumi ò kéré nú ayé kí n dẹ̀ tó bẹ̀rẹ̀ tí n bá CEO Lumi sọ̀rọ̀ rí láyé mi yàtọ̀ sí many years ago tí mo lọ sí èkó tí mo fẹ́ lọ sí party tí mo pé kò mọ̀ pé mi gan ni kò mọ̀ mí èmi pé mo fẹ́ ránṣọ ni but time tí ma fi gbaṣọ yẹn kò sí enough time the only time ṣe gbọ́n mi ṣá the only time tí mo bá sọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n tí n bá CEO Lumi àbí bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ kí n tó bọ́ síta wá ṣe chat yìí kọ́lọ́hún fìyà jẹ mí ẹ̀gbọ́n mi ṣá àní pé sẹ́ CEO Lumi nobody come close ẹ má sọ̀rọ̀ bí òpònú ṣá mo ń sọ̀rọ̀ obìnrin ẹ̀ ń sọ̀rọ̀ Ṣèyí Bòdì vivid imagination ṣe ya wèrè ni mi ìfẹ́ káwọn senseless people máa wò mí tó bá senseless delete ara ẹ lórí platform mi CEO Lumi sẹ́ kò ń ṣe x Ọọ̀ni of Ifẹ̀ ló gbé jáde o ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́nu ẹ google CEO Lumi CEO Lumi ti wà 15-20 years ago láti inú yàrá ẹ̀ tó ń sùn ló ti bẹ̀rẹ̀ sí ní ránṣọ now CEO Lumi ránṣọ yẹn kéékèèké àwọn èèyàn ò really mọ̀ ṣé gbọ́ mi àwọn èèyàn ò really mọ̀ ẹ bá gbọ́ mo ń sọ fún yín lọ́sọ̀ pé ta ni Vicky James kò sẹ́ àmọ́ gbogbo àwọn Vicky James yẹn gbogbo àwọn latest designers yìí sìn kò sẹ́ tó mọ̀ wọ́n tó bá ní mo parọ́ ẹni kan bọ́ta kan já mi nobody knows them gbogbo red carpet dresses gbogbo aṣọ ìyàwó CEO Lumi ni ó máa ń wà overbooked ṣé ẹ gbọ́ mi ṣá now ẹ jẹ́ kí wá ṣọ́ọ̀kì kí CEO Lumi káwọn èèyàn tó wà mọ́ bẹ́ẹ̀ yẹn ó rọra ń ránṣọ yẹn kéékèèké ta ló wá gbé CEO Lumi sí limelight ṣé ní nǹkan tí mo ṣe sọ̀rọ̀ ẹ lọ́sọ̀ ni pé mo rí àwọn kan tó ń drag Messi ipe ó celebrate CEO Lumi ìtorí ẹ̀ mo ṣe sọ gbogbo story yìí àti CEO Lumi ẹ gbọ́ mi ìtorí olórí burúkú ni gbogbo yín bó ti jẹ́ pé Messi yẹn náà ò deserve Messi wò mí dáadáa kò ń ṣe ìjà ẹni mò ń gbé lọ́sàn ìtorí wọn kò deserve Messi but ìyẹn ò ní sọ pé kémi má sọ òótọ́ ọ̀rọ̀ ṣe gbọ́ kí ni mo sọ fún yín sí CEO Lumi ti bẹ̀rẹ̀ sí ní ránṣọ but àmọ́ kò dẹ̀ sí tailor tó wọ́n ready to gbogbo àwọn red carpet dresses ten rí sí yẹn kò sí tailor tó wọ́n ní Nàìjíríà gbà yẹn tí tailor tó wọ́n bá wà ní kọ́mu jáde kò sí but CEO Lumi rọra ń ṣe díẹ̀ until gbà tó encounter Mercy Aigbe ní CEO Lumi ránṣọ fún ó ti máa ránṣọ fún Mercy àkètètè rí ó wá ní AMVCA ẹ̀yin tẹ́ bá wọ́n tí ẹ máa ṣe you are right ó wá ní AMVCA kan tán lọ ní ọdún náà lọ́hùn CEO Lumi ló ránṣọ many of them but tí Mercy ló tayọ jù ibẹ̀ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní rí CEO Lumi God bless you she wore a white dress ẹ ṣe ẹ gbọ́ mi ibẹ̀ ni àwọn èèyàn wá ti bẹ̀rẹ̀ sí ní patronize CEO Lumi
So lẹ́yìn tí Mercy bring Siolumi to limelight, Siolumi bẹ̀rẹ̀ sí ní gba contract from abroad, from all over the world. As at 2017, Siolumi in charge £600 for aṣọ ìyàwó. Google it, do the mathematics. Ẹ̀yin olórí burúkú tẹ̀ ń bú Siolumi, ẹ̀ ní ṣe oríire. Ẹ̀yin ọmọ olórí burúkú tó ń kọwọ́ bọ̀ òbu ẹ̀ lórí TikTok. Ẹ̀yin tẹ́ ìrówó jẹun, ẹ̀yin tẹ́ tí ìmọ̀ bí tẹ́ máa sọ, ẹ̀yin tó jẹ́ pé orí ẹni lẹ̀ ń sùn, ilé àkìtàn lẹ̀ ń sùn, ẹ̀yin náà sọ̀rọ̀ séyàn. Ẹ jẹ́ ká máa sọ ni. Ẹ gbọ́ mi ṣá. Mercy ló wá gbé jáde. Immediately tí Mercy gbé jáde, we are talking about 10-15 years ago. Ó wá bẹ̀rẹ̀ sí ní blow. Siolumi blow bí olórí burúkú. Siolumi blow bí olòṣì. Everywhere you go. Mo ò tí ì rí celebrity náà lórí social media. Siolumi ló ránṣọ fún wọn. Kò tí ì sí mo sọ àwọn celebrity aláwọ̀ ìbí Ìyábọ̀ Òjó. Àwọn yìí òróró ṣayé. Àwọn yẹn jọ free ló ń ṣe fún wọn. Mo ń sọ àwọn celebrity nínú celebrity. Mercy Aigbe ló ń rẹ̀ nígbà yẹn. Mercy Aigbe ló kọ́kọ́ ra lé lọ. Kò ń ṣe bí Lizzy o. Lizzy ti wà on top. Lizzy Anjorin ó ti wà on top of all of them. Tó jẹ́ pé ṣẹ́lú gbajúmọ̀. Ṣùgbọ́n mo ń sọ ẹ̀gbọ́n mi mo ò mú Lizzy mọ́. Mercy Aigbe ibi tí Mercy ti ń wọ́n ṣọ́ngbà yẹn wọ́n bí kí ni Ìyábọ̀ fẹ́ fi gun lórí burúkú oní láìkra àpò ṣe kò sẹ́ni tó mọ̀ Ìyábọ̀ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà òun ló jẹ́ kọ́ mọ̀ Ìyábọ̀. Ìyábọ̀ ayé kórìíra ìbí ìgbẹ́ni ìtòrò lórí burúkú ni bí kò parọ́ mọ́yàn bí kò lọ dún kò cross fuck àwọn political tool ni ọpẹ́lọpẹ́ VDM lára ẹ gbọ́ mi ṣá. So Mercy kan social media kan ni Mercy orí ẹ burú má lò bí mo ń gbèjà ìtorí wọn náà ò deserve Mercy ṣùgbọ́n yóò ní kí n má sọ tọrọ ẹ jẹ́ ká má sọ̀rọ̀. Gbogbo àwọn tó nífọ̀n tó ní ìkànnà tó ọ̀dọ́ láwìn tẹ bá rí lórí íńtánẹ́ẹ̀tì gbà yẹn Siolumi ni tó bá jẹ́ ìgbàlódé celebrity tí Siolumi ò bá tí ì ránṣọ fún ẹ ò ṣe celebrity believe wọn yẹn lórí social media ń gbà yẹn. Ṣé ń gbọ́ mi ṣá ó ránṣọ fún Yorùbá ó ránṣọ fún Igbo ó ránṣọ fún àwọn English celebrity gbogbo ìyàwó tó wá ń ṣe ń gbà yẹn Siolumi ló ránṣọ fún wọn. Ẹ wá jẹ́ ká fi yẹn sílẹ̀. Siolumi ti ń travel wá sí lóyìnbó as far back as 2010. So ṣe rí pé kò kéré nú ayé gbogbo billionaire tó ń pè yẹn kò ń ṣe ìtọ́ fi ń pe Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ billionaire for billionaire gidi gan ni as in gidi gan kí gbogbo yín tó lálàá pé ẹ máa mọ social media. Ṣé ẹ gbọ́ mi? Now ẹ jẹ́ ká fi yẹn lẹ́bẹ̀ẹ́. Mo wá rí àwọn èèyàn tó ń blame Mercy wípé kí ló dé tó celebrate Siolumi pálábòsí ni. Ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́sàn yìí gbogbo analysis tí mo ti ṣe ẹ sọ fún mi ṣé ó jẹ́ kí Mercy padà lẹ́yìn bó tẹ̀ jẹ́ pé òun àti Mercy ní misunderstanding. Ó ránṣọ fún ìyàwó Ọọ̀ni later làwọn yẹn mi sọ gbogbo àwọn yẹn ṣẹ̀ṣẹ̀ join ni mo ń sọ̀rọ̀ backstory ni mo ń fún yín ṣẹ̀ ń gbọ́ gbogbo àwọn ìyàwó Ọọ̀ni gbogbo ìyàwó ilé tó máa ń pọ̀ di burúkú pọ̀ yẹn tí ò rí nǹkan kan tó lóhùn ìyàwó ilé yẹn ó ti yẹ yín gbogbo àwọn yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wọnú láìfẹ́ ni Mercy ló jẹ́ kọ́ mọ́ ṣẹ̀ ń gbọ́ mi mo ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ bí sọ gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ wá àwọn olúborí àwọn Naomi no ó ṣẹ̀ṣẹ̀ wá ránṣọ fáwọn ẹni mo ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ṣó ti yẹ yín now ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ so ẹ wá bá mi bèrè lọ́wọ́ gbogbo àwọn tó ń bú Mercy pé alábòsí ni ipò celebrate girl yẹn ẹ jọ ṣé kò jẹ́ kó celebrate ẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí aláàánú ẹ̀ ní Mercy ṣẹ́rí tí ò bá ń ṣe pé many of these celebrity wọ́n ya ìka wọ́n dẹ̀ ń bẹ̀rù ṣẹ́ ń gbọ́ mi gbogbo wọn ló jẹ́ kó celebrate Siolumi tó ò bá tiẹ̀ celebrate bàbá Ìjẹ̀ṣà ṣẹ́rí Siolumi ẹ jẹ́ kí wá já yín tán 99% tí wọ́n ìgbà tó máa wá lọ máa bá Siolumi many of them ń sanwó aṣọ o èyí tí Siolumi ò bá tí ìránṣọ ọ̀fẹ́ fún ẹni kó bọ́ta tó gbà olórí burúkú apẹ̀rẹ̀ tàtàṣé tó ti rà olórí burúkú Nkechi Blessing ìtorí ó lọ ránṣọ àwìn lọ́dọ̀ Siolumi tí yẹn ò rán fún ló ṣe bínú ẹ rí pé ó ń bínú yẹn gan ni kí dẹ̀ ló ń bí nínú òun àti bàbá Ìjẹ̀ṣà wọ́n lọ fún shooting gbà kan bàbá Ìjẹ̀ṣà bá sùn lọ́fẹ̀ẹ́ olórí burúkú ara tó ń ta nìyẹn Nkechi Blessing bọ́sítà kò sọ pé mo pàrọ̀ tí bàbá Ìjẹ̀ṣà ò bá dún ẹrí olórí burúkú ó dàbí apẹ̀rẹ̀ tàtàṣé pátálẹ́sì olóṣì báwo lóbìnrin ṣe máa wà tí ò ní wọ pátá ibo lómi òbò tó ń ṣàn jáde yẹn ibo ló ń ṣàn sí á máa hùn fàlẹ̀gàn ní ẹ̀ẹ́lẹ̀ sùn tí ó máa hùn ní bí olórí burúkú ẹni kó bọ́ta olóòfẹ́ wá sí Manchester wà náà mi tó o bá wá ìyá ẹ̀ máa gbé ẹ̀sìn ní ìyá ẹ̀ tiẹ̀ ti kú náà ìyá olórí burúkú tó jẹ́ pé akú ló tàtàtàtà ní Abia market ó máa tọrọ ní olórí burúkú pátálẹ́sì ṣáláńgá afágbà ẹni kọ́ wọ́n ń sọ ṣẹ́ni gbogbo wọn 99% of them ìjà ara wọn ló ń jà ẹ jẹ́ ká máa sọ ni
ẹ fi yẹn sílẹ̀. Ibo ni mo sọ dé? Now mo ti fún yín ní backstory yẹn. Táwa ni CEO Lumi. CEO Lumi jẹ́ ọmọ bíbí ìlú Èkìtì. Ó jẹ́ wọn kan from grass to grace. Kò ní bàbá olówó, kò ní ìyá olówó. Ó build rẹ̀ from nobody to somebody. Èyí tí Nkechi Blessing ò lè ṣe olórí burúkú pátálẹ̀s. Ó dé àbí àpò oyọ̀ àṣírí tó ṣẹ̀ṣẹ̀ ń bọ́ta. I will advertise for you for 1 month. Come and pay 2 million. Bẹ́ẹ̀ ló broke ito. Broke olórí burúkú. Olóṣì. Ṣáwàlá ní kò má rọ̀kọ̀ dún ẹni. Tí ẹ lọ bí kọ́kọ́ pé ẹni ìyá já. Olóṣì. Pátálẹ̀s. Ó dẹ̀ ẹ máa wọ́n ẹ̀ṣà. Táwọn ìyá ló fàdà máa lọ gbé ní Kétu. Lọ́jọ́ ìrọ̀lẹ́ ẹ̀ṣà pẹ̀ ẹ mú àpẹẹrẹ tàtàṣe. Kẹfojú wo bí ẹ̀ṣà ìṣe máa rí bó ṣe rí nìyẹn. Àṣírí. Tọ́rí ní jíìmù tó wá ń sunkún pọ́ ya fọ́tò òun. Ṣé bí bó ṣe rí ló ṣe bára ẹ̀? Wọ́n ọ̀yọ́ kúrò wọn hajj sí. O wá ń bínú. I will sue that person. I will sue olórí burúkú. Ṣé bí ṣe rí ló ṣe máa yà mí? Ìwọ bọ́ síta kò sọ pé wọ́n ṣọ́ àwìn àbò lọ bá sí òkòwò ṣọ̀fún ẹ̀. Àbí bàbá Ìjẹ̀ṣà ò rí olóṣì. Ẹ bá mi pe Falegan. Excessive 2 days ago lóyìn celebrate girlfriend ẹ̀. Tẹ bá zoom in and zoom out. Excessive lèyí tó ṣẹ̀ṣẹ̀ jálẹ̀ yẹn. Kò yẹ yín. Tẹ bá zoom in and zoom out. Tẹ bá wo girlfriend excessive yẹn. Ẹ rí pé partially ó fẹ́ jọ pátálẹ̀s. Ṣùgbọ́n kí ló bẹ́ excessive fi sílẹ̀? Wọ́n ló máa ń rùn. Obìnrin á ṣe máa rùn. Obìnrin á ṣe máa rùn. Olórí burúkú kò sí nǹkan lọ́yàn. Èyí tó fi jẹ́ kó lọ́yàn. Ó fi níkùn bí bàbá Àjàsíkò ni. Òun nìyá Àjàsíkò. Pátálẹ̀s ọ̀rọ̀ mi ta lára ó wá kọ́mẹ́ǹtì sọ́dọ̀. Ó lóun máa nà mí. Nkechi cancer queen tó lọ lé ẹ̀jọ̀ sí. Ó mẹ́pọ̀ sákò bẹ̀. Tó bá wá sí London tó ò bá wá nà mí. Ìyá ẹ̀ máa gbé ẹ̀ sí. Wàá gbé gbogbo nǹkan tó ń dùn mí wàá gbé sí. Nkechi Blessing ìwọ ló máa nà mí. Ẹni tó mọ̀ mí ó kò mí, ẹni tó kò mí ó mọ̀ mí. Wọ́n sọ fún ẹ ṣá. Àyàfi tó bá lo security. Màá sọ fún ẹ pé kò tó wà yẹn. Màá control wọn á nù ẹ̀ wá òògùn wọ pátá. Bọ́ ṣe máa káka báyìí sókè ni. Olórí burúkú ọmọ. Ẹ jẹ́ ká máa sọ yìí. Ibo mo sọ dé. CEO Lumi. Ó jẹ́ ọmọ bíbí inú Èkìtì. Ẹ gbọ́ mi. Ó wá jẹ́ ọmọ kan tí wọn ò bí pẹ̀lú ṣíbí onírin. Wọn ò ní ṣíbí gan, wọn ò fi ṣíbí bí. She was born without a silver spoon. Ẹ gbọ́ mi. She rose from nobody to somebody. She built herself to stardom. Am I communicating? Ibẹ̀ wá kọ́ ni mo lọ. CEO Lumi, ó marry ní àkọsẹ̀dá ayé ẹ̀. Òun ni beautiful girl tó kọ́kọ́ bí yẹn. Mo ti gbàgbé orúkọ ọmọ yẹn. Tí gbogbo wa rí bọ́mọ yẹn ṣe ń dàgbà. Ṣùgbọ́n mo máa ń sọ kọ́kọ́ láyé. If you don't know the backstory, má bá wọn bú wọn. Kò ń ṣe bí ìta ṣànà àpọ̀kọjáyé olórí burúkú olóbò ṣàwámà. Ẹ gbọ́n ṣá. If you don't know the backstory, Bíbélì ní yára láti gbọ́rọ̀, lọ́ra láti fèsì. Am I communicating? Ṣùgbọ́n kó tó di pé òun àtọkọ ẹ̀yẹn depart lẹ́yìn tó bí Àǹjọ́lá ìyẹn àkọ́bí ẹ̀. Ìkúnlẹ̀ márùn-ún ló fi ní miscarriage. Cut me. Ìkúnlẹ̀ márùn-ún ní sí oní. Miscarriage ló fi ní. Tí bá sí Olùmí ìsọ̀rọ̀ lẹ́ni sẹ́, Ọlọ́run jẹ mí yà. Ẹ gbọ́ mi ṣá. Náà máa sọ kọ́kọ́ fún yín lọ́sàn-án yìí. Ṣé ẹ rántí pé gbà tí sí Olùmí kọ́kọ́ lóyún tẹ bá rántí èmi ni mo kọ́kọ́ gbé. Gbogbo story tí mo gbọ́ nìyẹn, but mo fa ọ̀rọ̀ yẹn mo dì í mú. Èmi mọ̀ ìpọ́jọ́ ìní yìí máa dé tí máa wá fún yín ní gbogbo backstory. Gbogbo nǹkan tí mo gbọ́ nìyẹn. I heard a lot about her. Ẹ rí pé mi ni mo kọ́kọ́ gbé story yẹn tí gbogbo yín sọ pé irọ́ ni mò ń pa. Fake news ni ṣé rántí? Gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún yín mo ti gbọ́ tipẹ́ ṣùgbọ́n mo dì í mú ni. Ẹ rí pé gbà tí mo update ìtọ́jọ́ yẹn mo ní they are both adults. I wish them all the best. Ṣé rántí pé mo sọ? Mo wá sọ fún ilé ni pé lẹ́yìn Àǹjọ́lá tí sí Olùmí bí ìkúnlẹ̀ márùn-ún ló fi ní miscarriage. Ẹ gbọ́ mi ṣá. Ibẹ̀ kọ́ ni mo wá lọ. But kò rojú ẹ̀ fẹ́yàn kankan. Just because she shows up every day to put happiness in people's life, you think everything is okay for her. Mo wá ráwọn kan tó ń sọ pé sí Olùmí pọ̀ ju bàbá Ìjẹ̀ṣà lọ. Sí Olùmí bá lẹ́ni Tóyìn Láwàní gbogbo ọkọ tó ń fẹ́ pátá ni Tóyìn pọ̀ jùlọ. Tóyìn Láwàní ló ń tòsí àwọn ọkọ ẹ̀. Tóyìn Láwàní ẹ bá mi máa kọ sílẹ̀. Ọkọ tí Tóyìn Láwàní fẹ́ lẹ́ni Tóyìn Láwàní ló tù sí ẹ̀ débi tó dé yẹn. Lágbájá tó fẹ́ tó máa ń bojú Tóyìn Láwàní ló tù sí ẹ̀.
ẹ bá mi mú yẹn dání. Vicky James tí gbogbo yín celebrate lẹ́ni, Fẹ́mi tí Vicky James ń fẹ́, ọ̀rẹ́ Vicky James ni Fẹ́mi ń ṣe ọmọ ṣẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ Vicky James. Gbọ́sá ọ̀rẹ́ Vicky James, Fẹ́mi tó ṣẹ̀kẹ́ bí ẹ̀kẹ́ puff puff bí ẹ̀kẹ́ egg roll yẹn, ọkọ Vicky James òun kọ́ ló túṣù bẹ́ẹ̀ yẹn o, ọmọ ẹrú ni ọ̀rẹ́ Vicky James, bestie Vicky James òun ni Fẹ́mi ń ṣe manager tí ò lọ́fíìsì lọ́dọ̀ ẹ̀. ọ̀rọ̀ yẹn gan ló fa ìjà Vicky James àti best friend ẹ̀. Ẹ̀gbọ́n ṣá, so Fẹ́mi tí gbogbo yín celebrate lẹ́ni tẹ́ ń gbẹ́jọ́ pé ọkọ Vicky James náà náà gàmú ṣòro ni Vicky James ló túṣù Fẹ́mi di bẹ́ẹ̀ yẹn. So gbogbo nǹkan tẹ́ ẹ sọ pé Lumini ìpọ̀jù bàbá Ìjẹ̀ṣà lọ ṣe ṣe eré ni. Gbogbo àwọn tẹ́lọ̀ yín tẹ́ ń rí yẹn, àwọn òbí ọmọ tẹ́ ń rí yẹn, gbogbo wọn tó lọ́kọ, àwọn lọ́nà gàmọ́kọ, wọ́n dẹ̀ tún ṣe ẹ̀ hàn. So báwo ni ti sí Olúmi fi yàtọ̀? Ẹ sọ fún mi. Ibẹ̀ yẹn tí wọ́n kọ́ ni mò ń lọ, mo kàn ya bàrà síbẹ̀ ni. Ẹ̀gbọ́n ṣá. Now, bàbá Ìjẹ̀ṣà, ẹ jẹ́ ká bọ́ sí bàbá Ìjẹ̀ṣà. Èmi ò mọ̀, ṣé bàbá Ìjẹ̀ṣà ní oyin ló kó ni àbí báwo ló ṣe máa ń tò sí wọn? Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Because bàbá Ìjẹ̀ṣà náà tábà wò ná kò kéré nú ayé. Dídà ló dà lẹ́gbẹ̀ẹ́ fi dílé ọmọ, ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ. Ẹ̀gbọ́n ṣá. Now, bàbá Ìjẹ̀ṣà òun àti sí Olúmi wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ra. Ìgbà tó ń fẹ́ra mi ìmọ̀ mi ní wá parọ́ fún yín, èyí tí ń bá mọ̀ ni màá sọ. Òun àti sí Olúmi bẹ̀rẹ̀ sí ní fẹ́ra. Ṣé rántí pé princess ẹ lọ wo fídíò yẹn, mi ò ní play ẹ̀ fún yín because àwọn tó wà lórí straight line yìí pọ̀ tá fẹ́ ṣe ìdájọ́ ẹnu fún. Ṣé rántí pé princess ìgbà tó máa rojọ́ ó lóun àti bàbá Ìjẹ̀ṣà ń date, ó lọ́nà fẹ́ sọ́dìn bàbá Ìjẹ̀ṣà lọ òun ò rí mọ́. Ẹ bá mi kọ̀ǹkọ̀ tẹ bá rántí. Ṣé rántí ó ní bàbá Ìjẹ̀ṣà lọ òun ò rí mọ́. Princess, let me shock you this afternoon. Bàbá Ìjẹ̀ṣà ti ń fẹ́ sí Olúmi ìgbọ́kọ́ tó máa fẹ́, bóyá wọ́n ń jí lọ́mọ tó ní o, bóyá wọn ò promise relationship tó yé mi. Ẹ bá mi sọ fún princess, tí ẹ bá bàtàn lé ní ẹ bá àrọ̀bá, àrọ̀bá ní ìbá bàtàn ni, ẹ tó bá mú fún yín, ẹ tó bá sọ bí ṣe sọ yìí, ẹ gbé jáde kó challenge mi. Òótọ́ làwa gbé dání. Ìgbà tí mo ló bímọ kí ni mo sọ? Èmi ni mo kọ́kọ́ sọ. Mo ti sọ fún yín, tí n bá fi ẹnu mi gé oúnjẹ fún yín má jẹ, ṣùgbọ́n tí n bá fi sọ̀rọ̀ fún yín, jọba mi fi síbì kan, ó máa padà bọ̀ wá ṣẹ. Sherry, I don't come out all the time, but when I come out, I spit facts. Ẹ̀gbọ́n ṣá, ẹ bá mi sọ fún princess, ẹ rántí pé princess sọ pé ìgbà kan bàbá Ìjẹ̀ṣà lọ. Bàbá Ìjẹ̀ṣà àti princess wọ́n ti ń fẹ́ra for years. Ìgbà tó fẹ́ra gangan mi ìwà mọ́ mi ní parọ́ fún yín, Ọlọ́run ló mọ̀ yín. Bọ̀ kí ni mo wá fẹ́ fàyọ? Màá wá bọ́ọ̀sì bọ́ọ̀bù yín lọ́sọ̀ọ́ yìí. Ṣé gbogbo yín rántí pé ìgbà tó ní bàbá Ìjẹ̀ṣà ṣe àṣemáṣe? Ẹjọ́ tẹ́ ẹ bá fẹ́ boná oore Olúwa mọ́ra. Ta ló kọ́kọ́ ṣe show fún bàbá Ìjẹ̀ṣà? Ẹ bá mi bọ́ta kẹsọ́. Because mo rí àwọn èèyàn tó ń kọ́mẹ̀ntì pé à ń support bàbá Ìjẹ̀ṣà. Ta ló kọ́kọ́ ṣe show fún bàbá Ìjẹ̀ṣà? Ìgbà tí Ìyábọ̀ Òjó tó bọ́ síta tó lóun máa ta ilé òun, ilé tó rẹ́ǹtì tó lóun máa ta, ọpẹ́lọpẹ́ Lizzy Anjorin tó bá wa tọ̀ mọ́lẹ̀ sí. Ta ló kọ́kọ́ bọ́ta ṣe show fún bàbá Ìjẹ̀ṣà tí mo gbé ṣépè tí mo gbé gbogbo àwọn ará Ìjẹ̀ṣà ṣépè? Ṣé rántí? Tí gbogbo yín ní kò ń ṣe Ìjẹ̀ṣà ló ti wá o, Ìpẹ́fẹ̀ ló ti wá, ṣé gbogbo yín rántí? Àdà fún yín. Ṣùgbọ́n kọ́kọ́ ṣe mọ̀ pé gbà tí Ìyábọ̀ Òjó bọ́ta àti princess, ẹ má gbàgbé pé ìgbà yẹn àti ìgbọ́n dáadáa lórí social media, anybody will just come out, wọ́n máa parọ́, a máa follow ẹ̀, a máa lárí mọ́. Ẹ má gbọ́ o. Ìgbà tí Ìyábọ̀ Òjó bọ́ta tó sọ pé bàbá Ìjẹ̀ṣà ṣe àṣemáṣe, gbogbo wa sáré àtàkì bàbá Ìjẹ̀ṣà, ẹ bá mi dìímú. Ìgbà tó máa ju evidence síta, ẹ gbọ́ mi ṣá, wọ́n ju evidence ibi tí princess ti ń sọ scene àti róòlù tí bàbá Ìjẹ̀ṣà máa play. Mo ti gbé fídíò yẹn rí, màá tún gbé fídíò yẹn síta lẹ́ẹ̀kan sí. Ẹ lọ wo fídíò yẹn. Princess ń jẹ́ kó yé wa pé bàbá Ìjẹ̀ṣà fi kí ìjábá lé ọmọ, àṣerọ́ ni. Kí story yẹn bá lè dùn ní, ẹ bá mi dìyẹn mú. Tẹ́ bá lọ wo scene yẹn, ẹ gbọ́ mi ṣá, scene tèmi rí tọ́jú síta fún wa ń jọ yẹn. Bàbá Ìjẹ̀ṣà sọ pé wọ́n ní kó wọ́n act film ni. Ibi tí mo bọ́rọ̀ lọ́kọ́ nìyẹn o. Ṣàmọ́ pípa tí story bàbá Ìjẹ̀ṣà jáde, gbogbo wa ò béèrè evidence. Nǹkan tí Ìyábọ̀ àti princess sọ la follow based on video kárí. Ṣé ń gbọ́ mi? Èmi dẹ̀ believe Ìyábọ̀, ẹ má ṣì mí gbọ́. But kí ló wá mú mi tí mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù ọmọ olórí burúkú tó ń pè ní Ìyábọ̀ Òjó yẹn? Orí íńtánẹ́ẹ̀tì yìí náà láwà tí Ìyábọ̀ Òjó wù sùsùsùsù because of personal vendetta tó ní pẹ̀lú Naira Marley.
ó wo gbogbo wa títí ó ní Naira Marley ló pa Mohbad. Ṣé gbogbo yín rántí ibi tó ti jẹ́ kí ẹ̀rù Ìyábọ̀ bà mí nípa ti bàbá Ìjẹ̀ṣà nìyẹn. Títí Mohbad ò bá ṣẹlẹ̀ wà láìsà láìsúmọ́ bí láì Yazim máa believe gbogbo nǹkan tó sọ ń pa bàbá Ìjẹ̀ṣà. Ẹ gbọ́ mi ṣá, ẹ mọ̀ kan, ignore the messenger, listen to the message. Ẹ gbọ́ mi ṣá, títí Mohbad ò bá ṣẹlẹ̀ Ìyábọ̀ Òjó àti bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ wọ́n bọ́ síta wọ́n ṣe live video wọ́n lọ ṣe rally cancel Naira Marley. The fact pé Ìyábọ̀ Òjó mọ̀ pé Naira Marley ò sí nílé níjọ́ tí Mohbad kú. Ẹ gbọ́ mi ṣá, àní ká sọ pé nǹkan tó ṣẹlẹ̀ sí Naira Marley tí ò ṣẹlẹ̀ ni màá ní wọ́n lọ pa, màá ní wọ́n parọ́. Ẹ wá tún bá mi dìyẹn mú, ẹ dìyẹn mú. Now wọ́n wá ní bàbá Ìjẹ̀ṣà ṣe ẹ̀ṣẹ̀ yẹn. Mo fẹ́ jẹ́ kí gbogbo yín lọ wo CTC court dáadáa. Bàbá Ìjẹ̀ṣà was sentenced for 5 years ìtorí ó molest minor. Wọn ò fipá bá minor lò pọ̀ because there was not enough evidence. Ẹ lọ wo CTC court bàbá Ìjẹ̀ṣà yẹn. Ẹ gbọ́ mi ṣá, bàbá Ìjẹ̀ṣà was sentenced to 5 years imprisonment because ó molest minor based on the video we saw. And then sọ statement kan sẹ́, a ní kí ló dé tó ń fún wa ní voice níbi tó ti show video yẹn fún wa. Ẹ lọ wo CTC court sẹ́, court ò sọ pé bàbá Ìjẹ̀ṣà fipá bá wọn lò pọ̀. Wọ́n ní ẹ gbọ́ mi ṣá, wọ́n ní ó touch ni. Ẹ gbọ́ mi ṣá, ṣùgbọ́n Nigerians ò ní kúre until it happens to your children. Which children? Wọ́n ní kíyàn wá ya fíìmù, wọ́n ní kó di ọmọ mú ẹni on 5. Àní ẹ bá mi mú wá, ibo ni court ti sọ pé ó fipá bá ọmọ lò pọ̀. Wọ́n ní ó fọwọ́ kan ọmọ yẹn ni based on nǹkan tí bàbá Ìjẹ̀ṣà sọ. Ó ní script lọ́pọ̀ fóun lòun act. Wọn ò ṣe bá wa láòdù bẹ̀yẹn kọjá ká gbọ́ nǹkan tọ́jọ́ sọ. Kí ló dé tó reduce ẹ̀? Wọ́n ní kò sí evidence wọ́n fi ipá bọ́mọ lò pọ̀. But based on nǹkan tí Ìyábọ̀ Òjó àti princess wa sọ fún yín, gbogbo yín wá gbé ó bọ́mọ lò pọ̀. Ẹ bá mi mú síta, ẹ gbé CTC síta kàkà. Wọ́n ní ó tọ́jú ọmọ yẹn. Wọ́n sọ pé ó fi pábà lò pọ̀. Ẹ wò mí dáadáa, I am not your regular. Màá sọ bó bá ṣe jẹ́ ni ẹ̀ ní kúre. Gbogbo Nàìjíríà ẹ lè fèsì mi. Mo bólúwa dúró ni. Mo ò nídìí speaker. Màá dúró ti gbogbo yín. Àní kẹ́ bá mi mú wá. Ẹ gbọ́ mi. No. Àní kẹ́ gbọ́ nǹkan tèmi sọ sẹ́. Ṣebí gbogbo yín sunkún pé ó fi pábà máa náà lò pọ̀. Ẹ wá jẹ́ ká fìyẹn lẹ̀ sí. Ẹ jẹ́ ká fìyẹn lẹ̀. Mo tún fẹ́ fún yín lánàá dáwọn. Now, ó wá sọ pé ó fi pábà máa náà lò pọ̀. Ṣàwọn pé títí di bí ṣe ń sọ fún yín. Ṣé fẹ́ gbọ́? Kóòtù ò rí bá certificate ọmọ yẹn. Kóòtù ò rí bá certificate ọmọ yẹn. Princess àti Ìyábọ̀ Òjó ló wá sọ fún wa pé minor lọmọ yẹn. Deni yìí wọ́n jẹ́ kọ́mọ yẹn lọ sí court. Ẹ má gbàgbé pé wọ́n ní bọ̀bọ̀ kan wà bíi gatesman àbí nǹkan kan nísàlẹ̀ ilé àwọn princess tó ti ń bá ọmọ yẹn sùn tó ti ń do. Títí Deni wọ́n jẹ́ kí bọ̀bọ̀ yẹn wá sí court. Ẹ má ṣì mí gbọ́ o. Mi support child molestation. Mi dẹ̀ support kan fipá bá ọmọ lò pọ̀. Òun mo ṣe kọ́kọ́ sọ fún yín pé ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ èmi gangan ni mo kọ́kọ́ castigate bàbá Ìjẹ̀ṣà. Mo lè lọ wá fídíò kí n gbé síta fún yín. Gbogbo èèyàn gan bẹ̀rù láti sọ̀rọ̀. Èmi tí mo kọ́kọ́ ṣe show nìyí. Because ẹ má sọ pé ó ń support. No. Tí n bá support bàbá Ìjẹ̀ṣà, mo ò ní ṣe show fún mo gbé ṣépè yamayama. Ẹ lọ wò ó. But èmi kàn jẹ́ kí nǹkan kan yé wa ni. Ṣé ń gbọ́ mi? Now mo wá sọ fún yín pé sẹ́ Nàìjíríà tí gbogbo wa mọ̀ àbí kò ṣe àti àmọ́ Nàìjíríà. Mo wá láwọn èèyàn tó sọ pé wọ́n convict bàbá Ìjẹ̀ṣà pé ó fipá bá ọmọ lò. Ṣé kò ṣe Nàìjíríà tèmi àti ẹ mọ̀ ni? Tí Ìyábọ̀ Òjó bá ń tó jọ́ọ̀jì lẹ́ni, nǹkan tó bá fẹ́ jẹ́ kí jọ́ọ̀jì ṣe ló máa ṣe. Nàìjíríà ò ṣe due diligence investigation. Bó ṣe ṣe fún Mohbad Deni náà nìyẹn. Wọ́n lé wọn kú. Gbogbo àwọn tó wà níbi tó wọ́n ti kú àgàgà àṣànà. Ẹ fi wọ́n ṣe witness. Àwọn tí ò sí ibi tí Mohbad kú sí ẹ wá mú wọn fi wọ́n ṣe suspect. Make it make sense. Nàìjíríà yẹn lẹ́yìn wá sọ pé kóòtù ti sọ pé ó bá ọmọ yẹn fipá lò pọ̀. Àní kẹ́ mú bí tí kóòtù ti sọ wá. Ẹ gbọ́ mi ṣá. Ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn. May Nigeria not happen to you. Ẹ gbọ́ mi ṣá. Ẹ tún read my lips. Mo support bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà ò bọ́ mi. Mi ìmọ̀ rí. Ẹ bèrè ìgbà tó sọ fún sí mama gbọ́ pé òun fẹ́ bá mi sọ̀rọ̀ nígbà kan mo ní mi ìbá anybody sọ̀rọ̀ because àánú èèyàn ń pẹ́ tètè ṣe mi. Mo ní mi ìbá anybody sọ̀rọ̀. I want to be focused. Òun ló ṣe gbà mí lẹ́nu láti ṣépè fúnra mi tó bá yẹ pé mo ti bá sí Olúmi àbí bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀. Ẹ gbọ́ mi ṣá. Àní kẹ́ jẹ́ ká bèrè lọ́wọ́ Nigerian police.
ẹni kan fún wa ní birth certificate ọmọ tó sọ pé wọ́n fi bá bá lò pọ̀ yẹn. Dàmọ́lá neighbor wọn neighbor princess Dàmọ́lá ó ti ń dún ọmọ yẹn. Mi ìwà síbí láti wá defend Bàbá Ìjẹ̀ṣà. Kí ló mú mi sọ ilé ni pé mo ráwọn èèyàn tó ń pè ní ex-convict. Ṣẹ́ṣẹ́rẹ́ ni ẹ ló mọ̀ lẹ́sìn ọmọ nǹkan tó ń sọ fún wa ni. Tó bá jẹ́ pé ó sì lọ́gọ́ Bàbá Ìjẹ̀ṣà ṣẹlẹ̀ mo sọ pé evidence la máa béèrè. Ẹ gbọ́ mi ṣá ẹ wo lórí burúkú kan ó ní so you are saying court did not do the right investigation. No, make it make sense. When Mohbad died, the court did the right investigation. Àbí kò ṣe the same court tí wọ́n gbé autopsy lọ sí Amẹ́ríkà tó bá parọ́ fún wa autopsy ti lọ sí Amẹ́ríkà ṣé ìṣeré ni. Tó bá jẹ́ ẹ̀kọ́ tó máa favour yín Nigeria court tún dá, ṣùgbọ́n tó bá pè tí ò favour yín Nigeria system ò dá. Àló lórí burúkú ni yín. Ẹ gbọ́ mi ṣá, ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ. Now mo wá ráwọn èèyàn tó ń pè Bàbá Ìjẹ̀ṣà ní ex-convict. Olórí burúkú ni yín. Ẹ wá sí ìlú òyìnbó kẹ wá wò ni. Èyí tí Bàbá Ìjẹ̀ṣà ṣe tó tún ṣe ju eléyìí lọ́gán ó ní family, wọ́n ní family. Ìlú ìyá tún rán àwọn tó máa support ẹ̀ tó máa enlighten ẹ̀ tó máa make life easy fún because wọ́n fẹ́ jẹ́ kẹ́ parẹ́, wọ́n fẹ́ jẹ́ kẹ́ cancel ẹ̀. Ẹ jọ kí ex-convict ṣe. Ibi tí inú gbogbo yín ti bí mi nìyẹn. Olórí burúkú yín bàbá yín ọmọ ọ̀dọ̀ yín ọmọ ọdún 5 ó ń kọwọ́ bọ́ǹdì ó ń bá sùn. Olórí burúkú yín boyfriend yín ẹ̀yin olórí burúkú tẹ̀sán bọ́tà tẹ̀ ń castigate Bàbá Ìjẹ̀ṣà boyfriend yín lọ́wọ́lọ́wọ́ ẹ̀wọ̀n ẹ̀kọ́ ń bá ọmọ ọ̀dọ̀ yín sùn ẹ̀wọ̀n ẹ̀kọ́ ń bá step daughter sùn. Gbogbo àwọn olórí burúkú àṣànà tó wà Ìbàdàn tí Oríyọmí gbé wá lójoojúmọ́ bàbá tó ń bọ́ ọmọ sùn ni ìyá dẹ̀ mọ̀ ó dẹ̀ bò ó ṣe ṣí èrè ni. Àní mò ń sọ fún yín bàbá yín ó bọ́ ọmọ ọ̀dọ̀ yín sùn ọmọ ọdún 5. Àbí bí kọ́ la wà ibi kọ́ la wà Dr. Fẹ́mi tí dé tó mú olórí burúkú abókù sọ̀rọ̀ òun ló kọ́kọ́ sọ pé òun máa pa Bàbá Ìjẹ̀ṣà tó bá fi sílẹ̀. A ṣe èrè dé tó wù yìí òun ló ń sọ̀kọ́ sí Dr. Fẹ́mi. Níìsì Dr. Fẹ́mi tó ń bá gbé odindi dókítọ̀ tó jẹ́ dókítọ̀ ní London tó jẹ́ dókítọ̀ ní Nàìjíríà. Níìsì Dr. Fẹ́mi tó ń bá gbé ọmọ ọdún 8 ni Dr. Fẹ́mi ń fọkọ́ sí lábẹ́ ló ń kọwọ́ bọ̀ǹdì. Tí dé tó mú bọ́tà tó support ẹ̀. Tí gẹ́ẹ̀ yìí náà gẹ́ẹ̀ tó máa ń ṣe talk show yìí tó support ẹ̀ torí ó jẹ́yàn wọn olórí burúkú yóò rí yẹn o. Dr. Fẹ́mi yẹn the same Nigeria lawa tí wọ́n charge sí court wọ́n ti mọ́lẹ̀ o ẹ̀yin olórí burúkú tó yẹ pé selective adájọ́ ni tó lọ́ọ́ máa bá ti yín dẹ́lẹ́yọ̀ kọ̀ọ̀kan. What is good for the gooses is good for the ganders. Ṣé gbogbo yín mọ Dr. Fẹ́mi? Ṣé mọ Dr. Fẹ́mi? Èyí tẹ́ ẹ sọ pé court ṣe investigation ṣé gbà tán ni àbí ibo ni gbogbo yín fetí sí? Gbogbo wa la gbọ́ live voice note ìyá ìyàwó Dr. Fẹ́mi tó ń sọ fún ìyàwó ìyá Dr. Fẹ́mi ṣé gbogbo yín rántí tó ń sọ fún ìyàwó Dr. Fẹ́mi pé ó lọ kó bọ́kọ ẹ ṣé ò lè fi ṣòkú òru ni ṣó fẹ́ jẹ́ kọ́lọ́pàá mọ́kọ ẹ ni ṣó fẹ́ bà tọkọ ẹ jẹ́ ni ìyá ìyàwó ló ń sọ bẹ́ẹ̀ ìyá ọkọ ló ń sọ bẹ́ẹ̀ fún ìyàwó ìgbà tí ìyàwó tún àṣírí ọkọ síta. Mélòó nu yín ló lè ṣe ẹ máa kọ́bọ̀ ọkùnrin yẹn ni ẹ ní kúre Ọlọ́run á fìyà jẹ gbogbo yín àjàbí tó bá yẹ pé tọkàntọkàn lẹ fi ń jàjà yín. Mo wá ní tí gbogbo yín kan pé ẹ lọ́gbọ́ Nàìjíríà wọn ò ti Dr. Fẹ́mi mọ́lé wọ́n ní kò bá ọmọ yẹn lò pọ̀. The fact pé gbogbo evidence wà voice note gbogbo bó ṣe lọ́n kọwọ́ bọ̀ ọmọ yẹn ń dì í gbogbo tó bá gbé àwọn minor lọ sí hospital ẹ̀ náà ó máa kọwọ́ bọ̀ wọ́n ń dì í ó máa bá wọn sùn. Ṣé ń gbọ́ Nàìjíríà sọ pé kò jẹ̀bi wọ́n fi sílẹ̀ ìgbà tó wá travel wá síbí báyìí ìlú ìwà investigate ẹ̀ wọ́n wá tì mọ́lé ó yìí wà láti mọ́lé báyìí. Ẹ gbọ́ mi ṣá ó yìí wà láti mọ́lé báyìí ìyẹn wá kọ́tún ni mo fẹ́ sọ. Mo wá fẹ́ sọ fún yín pé tó bá ń pe ibì kan ní ẹ̀wọ̀n ẹ̀gbọ́n òyìnbó tó pè ṣá ìwọ tó ń wò mí sáré mú Google kó lọ sórí Google correctional center lọ́pẹ́ láti correct àwọn èèyàn láti mú wọn padà sí right step. Ìmí àwa corrected ìmí ò dẹ̀ ní wà corrected ẹ̀gbọ́n ṣá correctional center lọ́pẹ́ wọn ò ní council center wọn ò ní kó má gbégbé ayé gẹ́gẹ́ mọ́ correctional center the last time I checked. So spare me your rhetorics about Baba Ìjẹ̀ṣà. Ẹ̀gbọ́n ṣá mo wá sọ fún yín lẹ́ni mo wá ń rí gbogbo yín tẹ́ sọ pé kò lè ṣẹlẹ̀ nílùú òyìnbó mo bọ̀ mo rí gbogbo yín tẹ́ sọ pé kò lè ṣẹlẹ̀ nílùú òyìnbó kò lè ṣẹlẹ̀ because of one thing kí ìlú òyìnbó tó convict èèyàn they will do thorough investigation ẹgbàgbé òṣì. Ṣé Nàìjíríà ṣe DNA fọmọ tó sọ pé minor
ṣé Naija rí birth certificate gbogbo ẹ̀ pátápátá ni ọlọ́pàá ìlú yìí máa ṣe. Ọlọ́pàá ìlú yìí máa make sure pé àwọn ò dẹ́bi fáláre àwọn ò dáre fẹ́lẹ́bi. Gbogbo ẹ̀yin wèrè tẹ́ sọ pé kò lè ṣẹlẹ̀ ìlú òyìnbó máa ṣe tọ́wọ́ investigation wọn ọ̀kọ̀ kó gbà wọ́n ní 1 million years wọ́n á mú bàbá Ìjẹ̀ṣà. Ẹ gbọ́ mi ṣá ìlú òyìnbó ń dájọ́ bí Nàìjíríà ṣe ń dájọ́ olórí burúkú ní Nàìjíríà. No this and no peace. Olórí burúkú ni system law system Nigeria. It is what you have got to offer. Ẹ gbọ́ mi ṣá because ìlú òyìnbó máa ṣe gbogbo wọn ọ̀kọ̀ọ̀kan fi 100 years kó fi ṣe investigation yẹn wọ́n á kọ́kọ́ ṣe DNA wọ́n mọ ìgbà tọ́mọ yẹn ti jábàálẹ̀ wọ́n gbogbo atọ́ tó wọnú òkú ọmọ yẹn wọ́n máa ṣe wọ́n á sọ fún yín. Ẹ gbọ́ mi ṣá bó jẹ́ ẹjọ́ yẹn gan nǹkan tó ṣẹlẹ̀ tí princess ò release voice ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ìlú òyìnbó máa ṣe gbogbo investigation yẹn gbogbo ẹ̀ la máa gbọ́. Ẹ gbọ́ mi so gbogbo ẹ̀yin ìbẹ̀rẹ̀ tẹ́ sọ pé it cannot happen in UK ẹ̀ ń ṣe èrè mo rò bí jà pa ni mo rò bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé ní ẹ̀yin o bẹ́ẹ̀ dẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé orí yìí ti burú selective ni selective. Ìyẹn wá kọ́ ni mo fẹ́ sọ. Bàbá Ìjẹ̀ṣà ti ṣẹ̀ ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà ti serve sentence yẹn mo wá bí yín ní question ọyọkọ péré ṣé kò nídìí kó move on pẹ̀lú láìfẹ́ ni no mo bí yín ni òun mo ṣe kọ́kọ́ sọ pé many of àwọn tó ń bọ́ tàbí bàbá Ìjẹ̀ṣà ẹsẹ̀ àlọ́kọ wọn ń dún ọmọ wọn lọ́wọ́lọ́wọ́ ọkọ wọn ń dún ọmọ ọ̀dọ́ wọn tó ń gbà sí fún ọkọ lè máa sọ fún wọn pé tó bá sọ ìmí inú wọn gan ká ọkọ ẹ̀ níbi tó ti ń dún ọmọ ọ̀dọ́ tí ò pọ̀ ọmọdún 10 but wọn lè sọ fẹ́m kò ní yẹ yín ọ̀hún á fìyà jẹ yín ẹ̀ ṣọ́kù ẹ̀ gbọ́mọ sí you will be a victim of bandits gbogbo yín ìtorí pé ẹ̀ lè sòtọ́ ẹ̀ gbọ́n mi ṣá àní gbogbo wọn pátá tó ń sọ̀rọ̀ tó ń bú bàbá Ìjẹ̀ṣà ìmí inú wọn ká ọkọ ẹ̀sẹ̀ tó ń bọ́mọ ẹ̀sùn tó dẹ̀ mọ́ pé ọkọ òun ń bọ́mọ ọ̀dọ̀ sùn tó ń dẹ̀ ní sọ̀rọ̀ ó ń ṣẹlẹ̀ dáadáa ní Naija of today ó ń ṣẹlẹ̀ dáadáa tó dẹ̀ yín ṣẹlẹ̀ tí ò ti stop láti má ṣẹlẹ̀ so báwo ni bàbá Ìjẹ̀ṣà ṣe yàtọ̀ kóòtù ò dẹ̀ sọ pé bàbá Ìjẹ̀ṣà fipá bọ́mọ lò pọ̀ ó ní ó touch ẹ̀yìn náà publicly ni báwo ló ṣe wá di pé rapist ni ó fipá bá lò pọ̀ ó lọ náà ẹ jẹ́ kí n sọ kíní kan fún mo wá rí gbogbo ẹ̀yin aláìmọ̀kan ẹ sọ pé báwo ló pọ́tẹ́bù olórí burúkú alára yẹ̀pẹ̀ ìwọ tó jẹ́ kó lọ ṣe DNA fún gbogbo àwọn ọmọ ẹ á ṣí èrè olórí burúkú ẹ táyé ò yẹ ó dàbẹ́ tó gbòmọ́lẹ̀ kò olóṣì mo rí tí gbogbo yín sọ pé ìgbà wo ló fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ tó tí Olúmi ti lóyún máa sọ kíní kan fún ilé ni ṣé olórí burúkú ni gbogbo yín ṣẹ́ ẹ máa mọ nǹkan but because pé ẹ kórìíra ẹni yẹn kò dẹ́ ṣe pé ẹ kórìíra ẹ gbogbo yín fẹ́ yẹ kó do yín ni ẹ̀yin single mother ẹ̀yin olórí burúkú ẹ wò pé bẹ́ẹ̀ ṣe fáyìn tó bẹ́ẹ̀ ṣe dá tó ẹ rẹ ní kẹnu sí yín aṣèrè yín tí bàbá Ìjẹ̀ṣà bá sọ pé ẹ lò ẹ máa fẹ̀ mọ́ lẹ̀ yá ni ẹ tiẹ̀ ní ìwò lẹ́ẹ̀mejì ara ló ń ta yín aṣèrè ni àmọ́ bó ṣe ń lọ ara ló ń ta yín ipẹ́ yìí tẹ́da tó yẹ ẹ̀rọ kọ ẹ̀ bímọ ẹ̀rí kan ṣe kan ara ló ń ta yín ẹ̀bọ́ takẹ́jẹ́ àbá yín gbàdúrà ara ló ń ta yín òbó yín ti wọjẹ́ mọ́rẹ́ẹ̀jì ẹ fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ tẹ́lẹ̀ sọ pé bàbá Ìjẹ̀ṣà ex convict ẹ̀yin náà lọ́nà gàmú ṣòro ní kirikiri ẹ lọ fẹ́ ex convict ká celebrate yín. That is not the bone of contention. Gbogbo yín wá sọ pé ìgbà wo màá wá sọ kọ́kọ́ fún ilé yìí Ìyábọ̀ Òjó princess àfi tí n bá parọ́ mọ́ yín ṣùgbọ́n tí ì bá parọ́ mọ́ yín Bíbélì jẹ́ kí n mọ̀ pé bí wọ́n bá lọ lógún ọdún òtítọ́ á fara wọn lọ́jọ́ kan ṣé wọ́n pé bàbá Ìjẹ̀ṣà àti sí Olúmi wọ́n ti ń plan wedding bí princess ṣe gbọ́ lọ ṣe organize ẹ sọ fún pé princess ò mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bí princess ṣe gbọ́ ẹni mo parọ́ kan ẹni tó bá ń bá sí Olúmi sọ̀rọ̀ kó lọ bí wọ́n ti ń plan wedding kí wàhálà bàbá Ìjẹ̀ṣà ṣó ṣẹlẹ̀ I swear with my living God mo sọ fún gbọ́dọ̀ ọ̀rọ̀ ò tí ì tó èyí lọ́jọ́ ọ̀rọ̀ tó ẹbí Ìyábọ̀ Òjó pé kí ni bàbá Ìjẹ̀ṣà ṣe fún ṣé bàbá Ìjẹ̀ṣà do tó promise ẹ̀ ní wedding mo sọ fún pé Ìyábọ̀ ní ilé gbá tiẹ̀ tó máa fi kú because ìkànnì Ìyábọ̀ ń gbé ní òkùnkùn tá a fà sí mọ́lé àwọn èèyàn bọ̀ tó máa bọ́ta á pretend pé òun ni best Ìyábọ̀ wọ́n bì táyù gbogbo ìka inú bá jèrè àfi tọ́lọ́hùn ò bá sí. ẹ gbọ́n mi ṣá sí Olúmi àti bàbá Ìjẹ̀ṣà ń plan wedding lọ́wọ́ kí ni mo fi sọ ilé fún yín òun ló fi jẹ́ pé gbà tó ń bú bàbá Ìjẹ̀ṣà sí Olúmi kẹ́ kò rí èèyàn kọ́kọ́ Ìyábọ̀ Òjó mi sọ pé kò ìtọ́jà mi sọ pé Mercy yẹn gan-an olórí burúkú ni wọ́n fẹ́ pati sí Olúmi jẹ́ àti ti bàbá Ìjẹ̀ṣà ni sí Olúmi wá sọ fún bàbá Ìjẹ̀ṣà ó ní òrèkóòrè mo ní fẹ́ sílẹ̀ ẹni tó ti ń fẹ́ra ẹ̀yin olórí burúkú ọmọ tẹ́ẹ̀kì mọ́kùnrin jìyà ṣe fẹ́ jẹ́ kó fi sílẹ̀ ni ìtorí gbogbo yín sọ pé ó ń fẹ́ ex convict kí bàbá Ìjẹ̀ṣà kó tó lọ sẹ́wọ̀n lọ ti ń fẹ́ra ẹ̀gbọ́n mi ṣá
ẹni tó fẹ́ ṣe wedding ni ṣé ẹ fẹ́ jẹ́ kó fi sílẹ̀ ni ẹ sọ fún mi ṣé ẹ fẹ́ jẹ́ kó fi sílẹ̀ ni because èmi ò lè ṣerú ẹ̀ kó sọ pọ́kọ́ mi yẹn òun ló ṣẹ̀jù láyé yìí mo máa dúró tì for better for worse ni mo sọ fún yín pé ìkúnlẹ̀ márùn-ún ni girl yìí ní bọ́dẹ̀ ṣe mú bàbá yìí ẹ lọ bí everybody sí Olùmí try their best but àwọn Ìyábọ̀ ń jẹ́ kó yẹ pé bàbá Ìjẹ̀ṣà ò ní bọ́m̀bẹ̀sẹ̀ òun ló mú Ìyábọ̀ tó sọ pé tó bá fi ẹ́ sílẹ̀ máa ta lé mi ẹ pé Ìyábọ̀ kó bọ́ta kó wá dá mi ẹ̀yin ìka Ọlọ́run á fi ìyà jẹ gbogbo àdàbí àdá ṣe rántí ó ní tó bá fi ẹ́ sílẹ̀ sí Olùmí ló ń rí fásì gbà ní because wọ́n mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ò léèyàn àfi sí Olùmí bọ́ wọn ò lè sọ̀rọ̀ tó fún yín wọ́n mọ̀ pé tó bá sọ̀rọ̀ sí Olùmí gbà yẹn gbogbo yín ẹ̀ tètè fura pé ìtorí jealousy ló ṣe nǹkan tó ṣe ẹ gbọ́ mi ṣá ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti bọ̀bọ́ yẹn mọ́lé sí Olùmí dẹ̀ ń lọ wò ó ń lọ wò now mo fẹ́ jẹ́ kí n kankan yé gbogbo yín mo rí tí gbogbo yín sọ pé oyún yẹn ò pé oṣù gbogbo yín mọ Nàìjíríà náà mo sọ fún yín pé ní prison Nàìjíríà ẹ gbọ́ mi ṣá tó bá ṣe lówó tó ló máa ṣe gbádùn prison Nàìjíríà tó bá ṣe lówó tó ẹ rí pé Mummy of London Mummy of Lagos Bobrisky ṣe wọ́n ti pé ìgbà tán mú wọn lọ fi síbì kan bó bá ṣe lówó tó because wọ́n ti gbé bàtà ṣe justice for Mohbad tó mú àwọn kan tó ń support bàbá wọ́n máa ń ní ká fún wọn lówó because wọ́n fẹ́ separate cell wọ́n fẹ́ lo phone wọ́n fẹ́ gbàlejò ṣe ń gbọ́ mi ṣá so tí bá wá ń rí gbogbo èyí tẹ́ ń gbé ní Nàìjíríà tẹ́ ẹ sọ pé báwo lóyún yẹn ṣe pé 8 ó máa pè because gbogbo ìgbà tí bàbá Ìjẹ̀ṣà wà ní prison sí Olùmí ló ń wò wọ́n dẹ̀ gba separate place fún bàbá Ìjẹ̀ṣà ẹbí àwọn tọ́jọ́ wà ní prison bí ẹgbà tó kọ́kọ́ mú bàbá Ìjẹ̀ṣà lọ́ọ́ ti mọ́lé tí gbogbo èèyàn rí ìgbà tó yá wọ́n fi sí special place sí Olùmí lówó lọ́wọ́ ó ń san owó tó fi wà ní proper place so inú ilé tó ti lọ́wọ́ yẹn agbóúnjẹ lọ fún ẹ rí pé bàtí bàbá Ìjẹ̀ṣà bọ́ta ẹ rí pé kòmù ni ṣé gbogbo yín wọ́n ti pẹ́ sọ pé iṣẹ́ bàbá Ìjẹ̀ṣà fáyìn sí ṣé wọ́n ti èmi ò fẹ́ tètè sọ̀rọ̀ ńgbà yẹn ni ojú làgbà máa ń wò àgbà ò kì í yánu ṣé gbogbo yín wọ́n ti ọ máa ń sanwó fún kinní yẹn ni bó bá ṣe lówó tó ni tó bá lọ fẹ́ VIP tó bá ti lówó wá fún ẹ so gbogbo ìgbà tí bàbá Ìjẹ̀ṣà wà lẹ́wọ̀n sí Olùmí tẹ́ bá rántí pé mo sọ nígbà tí mo sọ pé sí Olùmí ti bímọ gbogbo ibẹ̀ yẹn lọ ti ń dóra wọn so oyún yẹn pé pa gbogbo yẹn dẹ̀ sọ pé báwo ni oyún yẹn ò pé Portable àní kò ní da fún ẹ olórí burúkú àti wa àtàwọn ọmọ tó ń gbẹjọ yẹn tó dàbí bandit children Portable ìwọ́n sọ pé wọn ò pé wọ́n gbọ́mọ àdìwá fún bàbá Ìjẹ̀ṣà olórí burúkú ẹ ṣé àwọn ọmọ tí wọ́n bí yẹn wẹ̀ ṣá wọ́n jọ ẹná gbogbo yín jọjọ bandit ni ìwọ ń bú bàbá olọmọ tó bí òpè tí ò bá ń ṣe Ọlámídé bàtà sí mẹkáníìkì ló máa ṣe fún sí Olùmí olóṣì so ìwọ mo fẹ́ bọ́ àwọn ọmọ lọ́mọ ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹ gbọ́ mi ṣá so kí mo fẹ́ sọ bí bàbá Ìjẹ̀ṣà bó ṣe fún sí Olùmí lóyún nìyẹn sí Olùmí was there during thick and thin àní mò ń bí iṣẹ́ mo ní wọ́n fẹ́ ṣe wedding kí bàbá Ìjẹ̀ṣà tó lọ sí prison ṣé tó bá jẹ́wọ́ wàá sọ pé torí wọ́n ti mú ò fẹ́ fi sílẹ̀ ẹ gbọ́ mi ṣá ẹ bá mi tún dìyẹn now kí ni gbogbo yín fẹ́ jẹ́ kí sí Olùmí ṣe ẹni ó tún wá ní confidence ẹni ó tún showcase ẹ ní ṣoríire gbogbo ẹ̀yin tẹ́ sọ yẹn ẹ̀yin tẹ́ ní confidence tọkọ yín ò lọ prison ọmọ màlá ń rí lọ́wọ́ olórí burúkú yín ọmọ màlá ń rí lọ́wọ́ olórí burúkú yín ẹ máa fi bàbá àwọn ọmọ yín wọn àmà rí bàbá àwọn tó fún yín lóyún ẹ̀yin olórí burúkú yìí ẹ ló ní confidence ó fi wọn gbogbo yín tẹ́ ẹ wó mi lẹ́ni mo bẹ̀rẹ̀ fún kankan fún just 1 minute ẹ bá mi ṣe àdúrà fún sí Olùmí ẹ bá mi ṣe àdúrà fún irú obìnrin bíi sí Olùmí ṣọ̀wọ́n mo wá rí tí gbogbo yín sọ pé àwọn pick me abẹ́ ṣí eré ni obìnrin wo lówù kó má sí ilé ọkọ ẹ gbàgbé ẹ wọ́n máa dóyin ó máa ń wù yín kẹ́ yín lọ́kọ obìnrin mélòó lówù kó má sí ilé ọkọ ẹ̀yin olórí burúkú ẹ wá ní kàkà bẹ́ẹ̀ ẹ fẹ́ Tinubu ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ ẹ fún àkáǹtì sílẹ̀ fún bandit kí lẹ fi bàbá Ìjẹ̀ṣà gan mẹ́ta yín ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ ẹ fún bandit l'account number no kí lẹ fi yàtọ̀ ẹ̀yin gan olórí burúkú nìyí ẹ̀yin á ṣe èrè tẹ́ ẹ celebrate Ṣíkẹ́ kí ni Ṣíkẹ́ fi yàtọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ẹ sọ fún mi Ṣíkẹ́ tó ń dóyàwó níyàwó Ṣíkẹ́ tó ń pa wọn lẹ́kún jayé Ṣíkẹ́ tó ń fi ìkorò sínú relationship àwọn èèyàn Ṣíkẹ́ tó ń darí ìgbéyàwó kò ní yẹ ẹ̀yin olórí burúkú ẹ̀yin selective bastards ẹ̀yin tẹ́ ẹ celebrate Ṣíkẹ́ tó ń lọ ń dóyàwó níyàwó ọmọ kékeré ọmọ tí ò ti pé 30 tó lọ ń gàbálé ìyàwó níyàwó ẹ̀yin olórí burúkú ẹ celebrate ẹ wá bú bàbá Ìjẹ̀ṣà ẹ wá ní sí Olùmí ẹ lójú òtí kò ní yẹyin ẹ wá ṣe títí ẹ ń pe ọmọ lọ́mọ ẹ ń pe ní ex convict ègbè apáyín bandit àgbẹ̀yìn wá kàbákò gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọmọ lọ́mọ
ọmọ tuntun. I need VDM. Stop fighting for these people. If you think that VDM has any problem, I swear to my living God. Ẹ bá mi mú irú obìnrin bí CEO wa, ẹ wá ń kú CEO. Ẹni ó wà desperate fọkọ. Àní olórí burúkú yín. Nkechi, mo gbọ́ pọ̀. I don't hear wetin devil talk olórí burúkú. Ó dàbí àpẹẹrẹ tàtàṣé tó ti rà. Ó dàbí àpò ẹ̀wà tó ti ní kòkòrò tó ti di àpò bọ́là. Olórí burúkú. Orí kan ṣe kan Fálẹ́gàn dúẹ ó lo márùn ni ó ní tẹ bá jẹ ọjọ́ self contained ní Fálẹ́gàn pé kitchen wà mí toilet wà mí bathroom wà mí olórí burúkú for myself to myself àwa máa bọ̀ ní London òun kan náà ló máa ra flower fúnra ẹ̀ òun kan náà ló máa gbòtẹ́ẹ̀lì fúnra ẹ̀ aláṣẹ dànù ara ń ta ẹ́ Nkechi Blessing ara ń ta ẹ́ ó ṣọ́ọ̀kì ẹ bá kan ó wò pé wọ́n tó dá tó yìí ó wọ́kọ̀ pé ẹ́ wọ́n kàn bẹ́ẹ̀ sùn ni excessive sẹ́wọ̀ excessive wo beautiful girl tó tún showcase excessive wo showcase ẹ̀ ni ìwọ ló máa showcase gbogbo wọn Desperado ara wa ń ta ẹ́ ṣebí bàtẹ́ lọ ya fíìmù ìwọ ló fẹ́ bọ́lẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà dẹ̀ du ẹ dídé lóòpò anybody can kogi sí consented adult ni wọ́n you cannot tell people how to live their freaking lives olórí burúkú ni ẹ lọ ṣọgbà yín bandit apá yín tán ni bàbá Tinubu láti next week lọ́mọ máa campaign fún yín fún nǹkan tó ti ẹ̀ ṣe yìí bàbá Tinubu ẹ jẹ́ president fún 2040 ẹ̀yin olórí burúkú obìnrin mélòó ló lè ṣe ara ń ta yín ni ẹ wo bàbá Ìjẹ̀ṣà ó fresh kò ní yẹ yín tó bá dùn yín ẹ lọ nàgà mú convict ní kirikiri ẹ fi ṣọkọ à celebrate yín everybody deserve a second chance Ìyábọ̀ Òjó olórí burúkú tí bàbá jẹgẹjẹgẹ náà tó bá tiẹ̀ dúró tiẹ̀ níjọ́ lọ́jọ́ alẹ́ ẹ̀ báyìí kò bá má dà aṣèrè olóṣì onídìí wíwọ́ bí apájá olórí burúkú ó wọ Christian Louboutin ṣọ́ọ̀bù ó lọ ra báàgì owó ẹ̀dẹ̀ kan ló fi rà wọ́n rà fún ni ó wá ń gbẹjọ́ ẹ̀ máa ń pẹ́ kó ra nǹkan gidi láyé ẹ̀ China ni China make me proud aláyé bàjẹ́ ìkà tó bá jẹ́ pa gbà fún ni ó bá yẹ Naira Marley náà jẹ́ Ọlọ́run yóò gbà fún ẹ̀yin aṣèrè kan wá sọ fún mi pé bàbá Ìjẹ̀ṣà he was convicted kóòtù ló sọ bẹ́ẹ̀ àbí kóòtù yẹn kọ́ lórí nísìn Dr. Fẹ́mi tagi gbogbo evidence tagbo voice note alẹ́ ìlè ṣorí ilé Nàìjíríà ni láti next week VDM èmi àti ẹ̀ máa mú nǹkan lẹ̀ bàbá já Tinubu ni mama campaign fún nǹkan tí gbogbo yín ṣe ìyẹn lórí burúkú Nkechi ìjọ ọmọ ẹjọ́ pátálẹ́sì ìjọ ọmọ ẹjọ́ ó wá fi kan abú bàbá Ìjẹ̀ṣà ṣebí ìwọ ló gbogbo lẹ̀ kí ni tiwa kí ló wá kan ló àwa yìí ẹ má lọ pòbò mọ́ ẹ má ṣòbò ẹ ṣòbò lábàṣà ẹ ṣòbò játidàtì ẹ gbọ́n kan tọ́lọ́ mi wí ni Olóhùn á ṣàánú fáwọn tóun máa ṣàánú fún. I will show mercy to whom I will show mercy and I will show compassion to whom I will show compassion. Ènìyàn ń wojú ọba Olúwa ń wọkàn. Ènìyàn ń wojú ọba Olúwa ń wọkàn. Tọ́lọ́hun bá jẹ́ èèyàn ni Ọlọ́run kò dàbí ènìyàn. Tí Ọlọ́run bá jẹ́ èèyàn ni ẹ gbọ́ mi. Ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe jù wá lọ. Ẹ gbọ́ mi. Ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe jù wá lọ. Ẹ wá ń sọ ṣó jẹ́ kó níyàwó ṣó jẹ́ kó fẹ́ ex convict kò ní yẹyìn wò mí dáadáa bí ṣe wà yìí kò sẹ́ni tí mo lè fẹ́ obìnrin gidi ní sí olùmí obìnrin gidi ní. Tó bá yẹ pé sí olùmí lọ́lọ́run máa lò láti fi tún ayé bàbá Ìjẹ̀ṣà ṣe ń kọ́. Mo dẹ̀ sọ fún yín mo náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọ́n fẹ́ ṣe wedding ni bàbá Ìjẹ̀ṣà fi rí ẹ̀wọ̀n rí. Àṣebàjẹ́ Ọlọ́run òjò yín ẹ máa gbókù ni ẹ wò mí dáadáa ẹ máa gbókù ni ẹ máa kékù ni ẹ jẹ́ sáré ká nǹkan kan fún yín sí olùmí wàá ṣoríire wà lálùbáríkà gbogbo ẹ jẹ́ ká kọ́kọ́ fún yín ẹ jẹ́ sáré ká kọ́kọ́ fún yín. wo wọ́n ní tó bá fẹ́ gbélé ayé pẹ́ má gbà fẹ́ anybody no gree for anybody horror for horror ọgbọ́nà for ọgbọ́nà ẹ jẹ́ kí ká nǹkan fún yín. Ìgbà tó di àná ló ṣẹlẹ̀ àbí ẹ fábàyà o nǹkan tí sí olùmí kọ ni ó ní we are overwhelmed with joy our little star has arrived to light up our lives our hearts are full our life is complete I ask you Ìjẹ̀ṣàmí you are 1 in a million. Pátálẹ́sì o wọ́n kò kíka gbogbo láìsí fún ẹ Pátálẹ́sì Nkechi Blessing olórí burúkú aláṣẹ dànù òkú fágbà apẹ̀rẹ̀ tàkàṣe ó dàbí òkú ọ̀pọ̀lọ́. Nkechi Blessing ó dàbí òkú ọ̀pọ̀lọ́ kò rẹ́ni kan gbogbo poem yìí fún poetry máa gbọ́ ẹ bá mi táàgì ẹ bọ́ tọ́pọ̀lọ́ bá kú kò ṣọ̀pọ̀lọ́ tó tí ni o ọ̀pọ̀lọ́ tó bá olórí burúkú lọ́wọ́ tí ẹ máa sọ̀rọ̀ ṣọ́wọ́ tó sí ẹlẹ́nu Nkechi ìwọ tó jẹ́ pé o máa ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó pààrọ̀ ndawí ẹ̀ o máa ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó pààrọ̀ mẹ́sà bàdì ni ìwọ náà bọ́ta ṣé na AI àjọ AI lójú ẹ̀ ẹni tí òbí rú ẹni ò lè mọ iye ẹni ìgbà tó ọkọ̀ kúkì pọ́n ẹlẹ́ ìwọ ló ń tọ́jú ọkọ̀ ò tọ́jú ẹ̀
ìwọ ló ń kọrin ìfẹ́ fọ́kọ ọkọ ò kọrin ìfẹ́ fún ẹ ìwọ ló wá bébì kiri ẹsẹ̀ sì fò bébì ẹ olórí burúkú ọmọ ẹjẹ aka ráìsì tí olùmí kan ó ní our little star has arrived to light up our lives our hearts are full with complete joy I heart you Ìjẹ̀ṣà mi Nkechi Blessing ta ló fẹ́ sọ yẹn fún ọ̀pọ̀lọ́tà mi tó tutù tàṣí ọ̀pọ̀lọ́tà mi tó ẹ bá táàgì wèrè olùfẹ́ wa náà ni wàá kọ́kọ́ gbé ọmọ gbogbo ọmọ tó bá wà lọ́wọ́ ẹ̀ wá gbé wọn sí òkùnkùn nìkan òògbọ́ pa òògbọ́ po etí ẹ̀ ti di sí nǹkan tẹ́sù sọ I know they waiting there with them ìwọ ń gbọ́ nǹkan tẹ́sù sọ olórí burúkú ìgbà tó léwèrè oòrùn lọ́ fi léwèrè kúrò ní fíìmù tíátà àṣìírè ìgbà tó máa sọ ó ní Jídé ọlọ́gà Jídé fẹ́ ló fẹ́ dóhùn irú ìwẹ̀ náà ìwọ tó kàn lè wọnú díẹ̀ bó ṣe dọ́gì gan kò lè wọnú fún ẹ ìtorí gbogbo itọ́ ti papọ̀ gbogbo itọ́ ẹ̀ báyìí ó dúdú ni wọ́n náà máa ń gbó ohun bí gbá arú ni ó ń gbá bí irú ni kò tún ṣerú oníròwò irú tẹ̀tẹ̀ ọmọ máa ń gbá ni ẹ wá ní kí mẹ́ẹ̀dún sí nǹkan rẹ̀ ẹ tọ́ ṣoríire nínú ayé ẹ̀ olóṣì amúra náà bí pijamasi ló wọ̀ kiri ni àmọ́ kò ní nǹkankan lára kò láṣọ kò lákìsà kò ní nǹkankan ìjọ tó ti sọ pé sí òru ni wọ́n sọ fáwọn big girls kò wọ́n sọ fún rí gbogbo ara tó ń ta nìyẹn no ẹ wò mí dáadáa gbogbo yín ẹ jẹ́ ká tẹ̀ wá àtúntò ṣẹlẹ̀ bí ṣe wà yìí ẹ lè rí bí kí n wá fún ẹni blogger ẹ gbọ́n mi ṣá àfi blogger tó bá wá fún mi tí blogger bá dẹ̀ wá fún mi kẹ́ tó lè rí mi kí n fún wọn létí o máa pẹ́ ṣe mọ́ wáyé mo máa ń give honour fáwọn tájọ wà ní line kankan náà mi sọ ti ya ẹ sábọ̀dọ̀ ṣe ń gbọ́ mo kàn sọ pé tọ́ni blogger kan ṣe kankan sí kí n sáré ṣáná sí camera I don't do it ẹni tá a bá jọ ń ṣiṣẹ́ kan náà ẹ gbọ́ mi I give them that respect kó tẹ̀ wá jẹ́ kó ṣẹlẹ̀ ṣé ìtẹ̀sí ló jẹ́ kó kọ́kọ́ tọ́nà sí kámẹ́rà ìbẹ̀lẹ̀ tí mo mẹ́pọ̀ tọ́ ni mò ń sọ wọ́n lu jìbìtì ògbò fún ní bàbá Ìjẹ̀ṣà dó ní ara ń ta gbogbo wọn ni ìtẹ̀sí ló kọ́kọ́ ṣáná sí kámẹ́rà tó ń ṣe ṣò fún wọn no ṣó tọ́ sí Nkechi mo bèrè ni ìwọ tó jẹ́ pé òun pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ underskirt òun pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ menstruation pad ni ṣó tọ́ sí ẹlẹ́nu mi ní kó congratulate wọn bó o bá kàn look away o wá ń ṣe ṣò fún wọn obìnrin ní ẹ̀nà má tiẹ̀ wo ti bàbá Ìjẹ̀ṣà wo ti sí olùmí tó ṣẹ̀ṣẹ̀ bímọ wo nǹkan tó máa go through but inú mi wá dùn mo sọ fún yín ọmọ Oǹdó ọmọ Èkìtì wọn ọ̀rọ̀ yín ẹni tó sọ pé òun máa fẹ́ bàbá Ìjẹ̀ṣà tó lọ sẹ́wọ̀n tó dé tó tún gbé síta ó dààmú consequences gbogbo yín ni sí olùmí damned you all consequence ó ní kò ní dá fún gbogbo yín ó gbé nǹkan ẹ̀ síta ẹ̀yin lè wá fi pé ẹ fẹ́ búlì ẹ fẹ́ lọ bú ẹ jẹ́ kí n máa ka nǹkan tó kọ lọ mo fẹ́ lọ síbì kan ni ó ní you are 1 in a million your hearts are pure what a miracle and privilege God gave us more than we prayed for my ever strong man bàbá Ìjẹ̀ṣà mi love you till eternity apẹ̀rẹ̀ kàkà ṣe àdìta ló kọ gbogbo ráìsì fún ọ ò lè rí àgbésùn lọ́mọ máa fi ẹ́ ṣe ó mọ́dún tó ti wà lórí social media tó ti sọ pé olọ́kọ orí kan ṣe kan ìwà burúkú ẹ̀yìn náà ni ó dàbí àpótí ìfẹ̀dẹ́kọ̀ olórí burúkú ó lọ sí jíìmù bó ṣe ó dàbí màmá Jasco lórí iṣẹ́ ó wá bínú wọ́n ya fọ́tò mi I will sue the person ṣebí mo jẹ́ jókòó ló ṣe bára ẹ̀ wọ́n ò fi kún wọn yọ kúrò ó ṣe wá bínú pọ́ gbé fọ́tò ẹ̀ VDM dala VDM nice ó wá lọ gbé new picture ẹ̀ ó wá gbé ìtò filter kò ní da fún ìmọ̀ tó ṣe filter Nkechi tó jẹ́ pé olórí burúkú tí kọlu bá ṣe ṣó máa ṣe kọlu I love you olóṣì ṣé mo rí gbogbo bó ṣe máa lọ́yìn bọ̀ sí Pastor Gboyega Pastor Gboyega ọ̀rẹ́ bí adifíìsì tó wà nìyẹn olórí burúkú kí Gboyega tó pùtì fún àti lọ síbẹ̀ bó ṣe bẹ́ẹ̀ ni Pastor Gboyega sọ ìwọ pátá lẹ́sìn báwo olórí burúkú kan tó dáwọn lẹ olóṣì tó ń tọrọ 2 million kọ́ wá sọ 2 million kóhun polówó ẹni bá fẹ́ gbé polówó lọ ẹgbẹ́ wọn bàbá yín polówó lọ́fẹ̀ẹ́ ẹni dìde sọ 2 million fún Nkechi olórí burúkú owó ti kú wàásù òkú fágbà ọmọ yóò pitó ọmọ yóò alábàṣà nílé tàtàtà lábíà olóṣì ó fẹ́ kẹsẹ̀ síbù kọrí dìmù fóun ẹsẹ̀ síbù lúkèwé ni ó celebrate ìyàwó ẹ̀ lánàá òkú fágbà ó máa mú bí ẹja kọtẹ́ ni wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ tẹ́ sórí bẹ́ẹ̀ ẹja kọtẹ́ ni kí ló mú lẹ́bàá gbọ́ kí ló mú bó ṣe rùn lómi òkú àṣẹ máa ṣe làálàá wọ́n ní bẹ́ẹ̀ dán náà kò ní dání ara omi yìí ṣáá ni báwo lọ́bìnrin ṣe máa wà sí òní wọ pátá bó jẹ́ síǹkì kan kó wọ omi á máa ríbi dúró sí nínú òrùn burúkú yẹn kéèyàn máa wọ pátá omi á wá sáàrin ìtàn gbogbo àwọn máa papọ̀ á máa rùn nínú òrùn burúkú yẹn ẹ wá lé èèyàn á rọkọ wo mi dáadáa ó lè sọ pé mi ò lọ́kọ gbogbo èèyàn ló máa pé mi ìbá yín jàjà ọkọ ṣùgbọ́n wọ ó dàbí òkú ọ̀pọ̀lọ́ ṣẹ́gun tó fẹ́
ṣe nǹkan tó fẹ́ ṣe. Ibi tí mo lọ́kọ́ nìyẹn o, ẹ jẹ́ kí n máa kà lọ. Sí Olúwa ní Bàbá Ìjẹ̀ṣà legit, love you till eternity. Okú fagbá. Àwọn tó tó kìkà lábíà lè máa lọ bá. Àwọn ló máa kẹ́lé ìfún ẹ lórí burúkú. Ó bá wọn kò bá náà ṣe pèsè títí wọn ò fún fèsì náà gbogbo bí táwọn lọ. Ìwọ tọwọ́ ti wà lára ẹ̀. Ó wá fẹ́ fi kọ́ra mú sí Olùmí. Ìwọ ẹrú, ta ló mú ẹ̀bà tí sí Olùmí jẹ́ sí Olùmí? Tí ò dẹ̀ tí ì tán fún. Ta ló mú ẹ? Ìwọ tó jẹ́ nǹkan kan náà ayé. Àwọn bàbá Bello, àwọn bàbá láti wá ní wọ́n ti raise báàmì ẹ̀jọ́ yẹn. Ó wá ń ké, ẹ̀yin bàbá mi, ẹ ṣé mo dúpẹ́, mo láìkì fíìmù yìí. Ó ṣe fíìmù kòtà, ó fi sí YouTube. Wọ́n wẹ́ pé ọ̀tọ̀ lógo wọn, ọ̀tọ̀ lógo Òṣùpá, olórí burúkú. Ṣé sí Olùmí ló ní kọ́ gbọ́kọ lọ́wọ́ ẹ̀? Sí Olùmí ló ní kọ́ máa lẹ̀ kọ́ sẹ́dọ̀ ohun èlò àlùpàtì, olórí burúkú. Kò gbọ́pá kò gbọ́pọ̀, I don't hear wetin dem go talk. I don't hear wetin dem go talk. Olórí burúkú yìí ká láṣẹ tẹ́. Ó ṣojú bí ìgbẹ́ tó tẹ̀ mọ́lẹ̀, mo yí fọwọ́ àbáwọ̀. Tinubu is working, aṣiyèrè, bẹ̀rẹ̀ tí ṣáàrì, bẹ̀rẹ̀ àwọn làágùn ni, mo rọ àròjinlẹ̀, kò yé ronú láyé ẹ̀, àgbàdo yẹ́ká ìsọ́pá kọjá ìyọ̀rọ̀ lálẹ́. Tinubu is working, olórí burúkú Tinubu wá ṣiṣẹ́, ọ̀yẹ́ pé gbogbo àwọn olè politician ló ń kọ́ mi fún, olóṣì, ẹni kó wá ṣe view once song gẹ̀ẹ́sì, 4 million ló máa ṣáàdì, ó dẹ̀ ní Tinubu is working. Ẹ jẹ́ àmà sọ̀rọ̀, ẹ jẹ́ sáré kàtọ́ fún yín. Ẹ máa gbọ́ sí Olùmí lóyìn sọ̀rọ̀. In quiet ways, in unseen ways, God has been writing a story only He could tell. I get to be a mother of King Kaga Omiyinka. Full chest here, no fit pay. Apoyo, oni king, oni queen. Apoyo. Oni king. Oh, back up, come on. King Kaga. Orí Olúwa ló ń jẹ́ Kaga. Ẹ máa gbọ́. Taylor ni o, ṣùgbọ́n tí mo bá ìmùtọ̀. Olórí burúkú àlòkù okú fágbà. Ọmọ ìyá alábàṣà lábíà kò mọ bá ṣe ń tọ́jú ọkùnrin. Olórí burúkú Adé ìgbà tó fẹ́ wá kí Fálẹ́gàn. Àwa gbé flower from myself to myself. A ní Fálẹ́gàn ló fóun. Ẹ̀yẹ lọ́wọ́ countenance Fálẹ́gàn gbà ẹ̀. Ìyẹn máa lejú pa bẹ́ẹ̀ tó sọpa ni. Àwọn olórí burúkú òbúkọ ìtú ti dé. Olùfẹ́ náà mi. I swear with my living God. Tẹ bá pé wáyé ni pé lọ. Ṣé o máa pọ̀ olówó gbọ́ ọlọ́pàá lẹ́kọ̀ọ́? O lè jẹ́ ká tẹ̀sẹ̀ sí. Tó o bá nú ẹ̀ kán mú fún ẹ̀yẹ kan yà fún ni. Wà á lóbìnrin tó bẹ́ẹ̀. Bó ṣe tó yẹn, bó ṣe dàbí ẹlífàtì yẹn, bó ṣe máa bá mi nù ẹ́ nìyẹn. Ibi ni màá ti control bó o ní kí n wá sí Nàìjíríà. Ibi ni màá ti control àwọn tó máa nù ẹ̀ mo fọlọ́ òǹbúra. Ṣé o ìpọ́n olùkọ́ sọ pé ó máa nù mí? Ohun ẹ̀ tó máa kọ rédíò fóun kò rí. Ó wá fi kọ̀ọ̀rọ̀ fún Bàbá Ìjẹ̀ṣà. Ṣé ọ̀rọ̀ fún Bàbá Ìjẹ̀ṣà ló kọ́ ni? Sí Olùmí ló kọ́ olórí burúkú. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹ máa gbọ́ o. Sí Olùmí ni in quiet ways, in unseen ways, God has been writing a story. King Kaga Omiyinka. Feel free to call me Mommy King Kaga. Ẹ bá mi pè ní Mommy King Kaga. Ẹ bá mi ṣàdúrà fún o. Àbùdí o, nítorí olókùn. Àbùdí o, nítorí ọlọ́sà. Sí Olùmí, àpò rẹ̀ kò ní gbẹ. Ìgbà tó celebrate báwọn bímọ lánàá, ṣé ń gbọ́ mi? Ẹ̀yin obìnrin tẹ́ bá tẹ̀lé mi tó ò bá ní thick skin mo máa block ẹ̀. Ẹni tó gbé Bàbá Ìjẹ̀ṣà tó jọ ṣe photoshoot tó ń múra tó ń dress up ṣé ìwọ̀n bó máa bẹ̀rù yín ni? Ṣé ìwọ̀n pé opinion yín matter sí ni? Ó ti fi yín pawó látàná yẹn, ó ti ní kẹ́ lọ follow YouTube o. Omi ojú yín á fi pa owó, ẹjọ́ yín á fi pa owó. Ẹ jẹ́ wá sọ fún mi, ṣẹ̀bẹ̀ pàànà nìyẹn ṣẹlẹ̀, ṣẹ̀bẹ̀ pàànà ló ṣẹlẹ̀. Ìgbà tó di 3 hours ago kí n tó bọ́ta ṣe show, mo wá lọ sí page ẹ̀ 3 hours ago ẹ lọ bá mi wò ó tún kọ epistle, ó tún gbé another video sí bẹ́yìn. Ìyá yín ẹ̀ ní dúró wò tán, mo ready fún yín. Our supporters club náà jẹ́ dúró tì, àdúró tẹ gbogbo yẹn notice gbogbo ẹni táyé bá ń bájà, gbogbo ẹni táyé bá dojúkọ, èmi ò láì kí n máa dojúkọ. Tó bá tiẹ̀ ṣẹ́gan tí n bá máa wá fún bí alẹ́ ta lè tà tí gbogbo yín ti sọ̀rọ̀ tán. Ṣẹ́dẹ̀ mọ̀ kan tí mò ń wò mọ́ wúmọ̀ yìí lára, ẹ gbàgbé pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni. Ṣẹ́dẹ̀ pé kúkú tó ṣe fún Lizzy Anjorin náà ni bí Lizzy ṣe bímọ tó báyìí wọ́n ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀yẹn. Lizzy wá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn lẹ́ni, wọ́n wá ní Lizzy ṣe pé Lizzy ti burú jù. Lizzy bímọ lọ́wọ́ ló ti bẹ̀rẹ̀ ogun. Lizzy Anjorin ọmọ tuntun ó wà ní hospital pé tí ìbọ́ta náà bẹ̀rẹ̀ ogun pẹ̀lú ọmọ Lizzy yẹn. Postmortem àbí kí lẹ máa ń pè, wọ́n fẹ́ ya ọmọ yẹn níwèé Ọlọ́run yóò gbà fún ọ. Ọmọ yẹn wá turn back sí wọn gbọ́,
Lizzy ti burú jù ó ń ṣépè alẹ́ ẹ̀ ní sórí ire gbogbo yín. Ẹ máa gbọ́ o bọ́mọ yẹn ṣe rí pé ẹkún ló ń sun ẹkún yín ni ẹ máa sún lọ ẹ máa ṣọ́kú ni alẹ́ fọkọ yín wọ̀ wá kẹ́ tó bú bàbá Ìjẹ̀ṣà àti sí Olùmí ẹ fọkọ yín wọ̀ wá ẹ̀yin tẹ̀tẹ̀ bímọ tẹ̀ jẹ́ ká mọ bàbá ọmọ ẹ fi bàbá ọmọ yín wọ̀ wá àwọn favourite yín sẹ́ ẹni kan mọ́kọ wọn jáde ẹni kí tó kẹ́nà kí wọ́n mọ́kọ jáde àti gbogbo àwọn tó bímọ tá àkọ́kọ́ wọn ẹni kan mọ́kọ wọn jáde. ẹ gbọ́ mi ṣe sí Olùmí ìkọ́sẹ́ ló máa kọ́kọ́ tún ṣe ọkùnrin ọ̀pọ̀ Vicky James yín Fẹ́mi Adẹ́rẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ Vicky James ni Vicky James náà gàmọ́ ni Tianish Tiana Tóyìn Láwàní Ṣẹ́gun king of lens lágbájá ọmọọṣẹ́ Tóyìn ni ó máa ń bá Tóyìn ránṣọ ó ń gbálẹ̀ ṣọ́ọ̀bù Tóyìn ni Tóyìn náà gàmú ló tún ṣe ọ́ mélòó la fẹ́ wí mélòó nǹkan tí tẹ́sí fẹ́ ṣe fáwọn boyfriend ẹ̀ náà nìyẹn ṣùgbọ́n láwọn ò gbà fún òkú fábà àpẹẹrẹ Irish potato. Gbọ́ mi ṣá bí sí Olùmí ṣe rí pé wọ́n sunkún 3 hours ago sí Olùmí bá tún gbé fídíò mi sí ẹ mọ̀ pé ìtọ́ kọ́kọ́ gbé sí lánàá wọ́n bú kò sí nǹkan tó kọ bó tún ṣe gbé mi sí fún wọn ẹ mọ̀ nǹkan tó wá ń kọ síbẹ̀ ẹ mọ̀ pé wọ́n like the fit èmi dẹ̀ máa ń like ẹ̀ tó strong gbogbo àná yẹn I swear with my living God ibi tí mo wà mo kàn ń gbàdúrà fún sí Olùmí ni pé kọ́lọ́n bá mi fún ní strength tó fún ní thick skin kó má lọ ka comment àṣewèrè la fi wo wèrè ní sí Olùmí bá mi fi ṣe wọ́n ṣe ẹ mọ̀ nǹkan tí sí Olùmí ṣe ìgbà tó di 3 hours ago ẹ lọ wo chat ẹ lọ wo ibi tó gbé ibi tí òun àti bàbá Ìjẹ̀ṣà ti wọ white scene bó ṣe gbé sí nìyẹn nǹkan tó kọ ẹ bá gbọ́ nǹkan tó kọ tó dùn mọ́ mi nínú jù ìgbà ó tún kọ another story fún bàbá Ìjẹ̀ṣà ṣe ń gbọ́ ìgbà tó máa wá kọ́ tán ẹ bá gbọ́ ẹ bá mi pé Nkechi àti Ìyábọ̀ Òjó ẹ bá mi pé princess ẹ má bínú o mo ní kí n sọ fún yín náà ní bí ẹ lè gbọ́ ilé tí mo fẹ́ sọ yìí ẹ bá mi tàbí princess àwọn tó ti bàbá Ìjẹ̀ṣà mọ́lé wọ́n yìí wà lórí òkè tó ń gbàdúrà ọkọ̀ wọ́n yìí wà ní mountain of fire 21 days fasting and prayer ẹ̀rí pọ́lọ́wọ̀ òjò wa no ẹ̀rí pọ́lọ́wọ̀ òjò wa àwọn tó ní bàbá Ìjẹ̀ṣà tó bá jáde àwọn atalẹ̀ àwọn gò lọ́kọ̀ bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ gan ti sálọ bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ti sálọ àwọn gò orí kan ṣe kọ́ bí tèmi báyìí ẹ gbọ́ mi ṣá ìgbà tó rí pé ẹjọ́ wẹ́wẹ́ wọ́n wá pọ̀ ẹ̀rí nǹkan tó ṣe ó tún kọ another pattern of epistle ó tún kọ fún bàbá Ìjẹ̀ṣà ẹ bá mi táàgì gbogbo àwọn tí mo ní kẹ́ táàgì ẹ kí n tó ka last sentence ìgbà tó kọ wẹ̀ ó ní feel free to call me Mommy King Kaga Mommy King sí Olùmí you have a fan àtàná yẹn ló ti ní fan ó yẹ pé mi ò tẹ̀lé ẹ tẹ́lẹ̀ mo kàn mọ ẹni ṣóyẹ dọ̀ṣọ́lá tàná tó ti ń come for you yẹn ìgbà yẹn ló ti wà ní family mi mo dẹ̀ máa ja ìjà yẹn tí máa fi kú ni ẹ mọ̀ pé mi máa ń gbèjà yẹn ni mo like kẹ́ feel pé ẹ wà lórí social media ẹ fẹ́ control béèyàn ṣe máa live life ẹ adult ẹ̀yin olórí púpọ̀ ọmọ tó dẹ́ pé ìgbà tí sí Olùmí ń pawó ìgbà tí bàbá Ìjẹ̀ṣà jẹ́ bàbá Ìjẹ̀ṣà wọn ò tí ì bí ẹ̀yin fi pátá súpátẹ́ẹ̀kì ẹ̀yin fi ń wa táyà ní Kòròdú gbẹ̀gbẹ̀ni ẹ̀yin fi pátá súpátẹ́ẹ̀kì pátá organ ẹ̀yin fi ń wa táyà ní ẹ̀yin lè wá fẹ́ máa sọ bọ́ ṣe máa live life wọn ṣe ṣí èrè ni ẹ jẹ́ ká máa sọ̀lọ̀ ẹ bá mi táàgì princess ẹ bá mi táàgì Ìyábọ̀ ẹ bá mi táàgì àpẹẹrẹ tàtàṣe tó ti ṣá ìgbà tí sí Olùmí máa wá kọ́ tán ẹ jẹ́ fún wọn èmi gan mọ̀ pé èmi náà mọ̀ pé mo rè láyé àwọn ò bá wọn sí ibi ọ̀tẹ̀ ní tèmi bí ò jẹ́ bá wọn sí ibi ọ̀tẹ̀ ọwọ́ mi máa rí òfófó nẹ́nẹ́ ẹ mọ̀ pé mi ò dá yín ní òtẹ̀ bá bù mí ẹ máa bú mi pa nẹ́ kẹ́ bú mi ẹ wo ìgbà tí mo lọ kọ́mẹ́ntì sọ́dọ̀ sí Olùmí gan mo ń sọ fún àbúrò mi afẹ́rẹ́ nípa mo ní èpè burúkú ló máa gbé mi ṣẹ́ mẹ́rin mo kàn fi rẹ́rìn ni ẹ mọ̀ pé mi ò ràn yín bí ò jẹ́ bá wọn sí ibi ọ̀tẹ̀ 20 hours ago ló kọ́kọ́ kọ́ ìtí mo kọ́ yìí ẹ jẹ́ ká ṣe wọ́n pé 3 hours ago mo pè mo dẹ̀ ti bẹ̀rẹ̀ chat síbi 3 hours ago so 7 hours ago ẹ wo nǹkan tó ti kọ́ ó ní dear God we honour your name and give you praise and glory as we rejoice in the blessing of our baby bó ṣe kí pọ́n sunkún ni o wọ́n ti fi pàwọn máa fi sí depression ẹ máa gbọ́ ó ní blessing of our baby boy King Kaga guard his heart keep him ó ṣàgbàdúrà fún ó ní may the might of Christ be his constant companion and be his presence only God gave us more than we paid for ọkọ mi ọ̀wọ́n kò fi ọ̀wọ́n sí tẹ́lẹ̀ ó wá bá mi fi ọ̀wọ́n sí Nkechi blessing olórí burúkú pátálẹ̀sì already pé níyàwó mi from myself to myself ọmọ Ọ̀yọ́ lábàṣà ní Abia state ẹ máa gbọ́ ó ní ọkọ mi ọ̀wọ́n bàbá Ìjẹ̀ṣà at ó tún tàgẹ̀ at bàbá Ìjẹ̀ṣà
Only we are overwhelmed with joy and would like to extend our gratitude. One kick Only we are overwhelmed with joy and would like to extend our gratitude to all our well-wishers. Only if it's like you only turn on your notification button for fashion elegance. Only and subscribe to my YouTube channel. Link in my bio. Only the crown is permanent. Only a day, only permanent for better for worse. Only fight it was. Mo rí gbogbo yín dẹ̀ sọ pé ó máa súnmọ́ ọmọbìnrin ẹ̀ ní kúre. Mo náwọn èèyàn tí ń fẹ́ra wọn ti pẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ ló fọwọ́ kan mọ́ á ti fọwọ́ kan mọ́ ẹ̀. Ọmọ Ondo ní sí Olùmí. We don't tolerate rubbish. Ẹ ló máa fọwọ́ kan mọ́ ẹ̀. Ṣebí bàbá yín náà fọwọ́ kan yín. Ọmọ tẹ́ gbé dání bàbá yín ló fún yín lóyún náà. Ọmọ tẹ́ ń sìn tẹ́ gbé dání ṣe bọ́kọ rẹ yín lẹ́dún ọkọ ẹ̀gbọ́n yín. Kí wá ló kan ti bàbá Ìjẹ̀ṣà ẹ fi wọ́n lé ẹ̀jẹ̀ kan ṣayé wọn. Ẹ̀gbọ́n kan tó sọ ni only the crown is permanent. That was few hours ago ló tún gbẹ̀yẹ̀ sí. Ẹ wá rí kọ́mẹ̀ntì gbogbo wọn. Ẹ rí kọ́mẹ̀ntì gbogbo wọn. Bàbá Ìjẹ̀ṣà is ex-convict. It's not fine. Bàbá Ìjẹ̀ṣà wọ́n wọṣọ òkú fún aṣọ white tó wọ̀ fún òfáì náà ráta wọn. Wọ́n rí pé àwọn ò lè bully ẹ̀ to silence. Àwọn wa ta wọ́n wá comment. Oh, she will do it for your child. Ẹ fi lẹ̀. I don't want to hear justice for your child. They will say justice for tele. Selective justice ni. Selective ni need the justice ẹ máa lọ. Ọmọ tó sọ pé òun fẹ́ Bàbá Ìjẹ̀ṣà tó gbé síta fún yín náà. Ẹ mọ̀ pé gbogbo ogun tó bá wà nínú ayé Bàbá Ìjẹ̀ṣà ló máa ti bàṣẹ́ ni. Ẹ mọ̀ ni. No, ẹ mọ̀ ni. Wọ́n kọ̀ bọ́ta wọ́n gbé rọ́lé yín lọ́wọ́. Wọ́n wá fún yín ní fídíò 2 seconds. Wọ́n ṣe fún yín fídíò 2 seconds. Mohbad is dead. Ó ṣe jẹ́ pé the same pattern Ìyábọ̀ Òjó máa ń lò. Ìyábọ̀ sọ pé inú ilé ni Mohbad kú sí. Àṣàdá sọ pé hospital ni Mohbad kú sí. Àná lórí burúkú ni wọ́n ní the crown is permanent. Ẹ lọ wá crown tí Nkechi Blessing how market wọ́n ní the crown. Bàbá Ìjẹ̀ṣà is handsome. Ẹ gbàgbé ẹ rí princess tó fẹ́ kú sílẹ̀. Ẹ̀yin náà bá dé princess ẹ̀yin náà bá dé lọ lo Monjaro bíi tèmi náà báyẹn. Bàbá Ìjẹ̀ṣà mọ nǹkan tó fẹ́ ó kàn fi gbogbo wọn panu. Ọkùnrin mọ nǹkan tó fẹ́ ó yà á fi gbogbo wọn panu. Ṣé kí tí wọ́n sọ ara tó ta gbogbo wọn jù? Ṣé kí n sọ ara tó ta wọ́n jù? Wọ́n wò pé Bísí Olùmí ṣe lówó lọ́wọ́ tó yẹn Bàbá Ìjẹ̀ṣà ó ṣọ́ọ̀kì wọn. Ẹ̀gbọ́n kan tó lọ wí ni his ways God's ways are not our ways. Ènìyàn ń wojú Ọlọ́run ọba ń wọkàn. Mo sọ fún pé ìkúnlẹ̀ márùn-ún ni gẹ́ọ̀ yìí ni tó bá jẹ́ pé gbogbo ìkúnlẹ̀ tó níyẹn wọ́n sọ fún pé lágbájá báyìí ló máa bá pàdé. Wọ́n lè má sọ pé Bàbá Ìjẹ̀ṣà o bọ̀kan ti fún ní ìran yẹn tí ìran yẹn wá sí ìmúṣẹ ńkọ́ ẹ̀rọ bẹ́ẹ̀ yẹn ṣá olórí burúkú yín èèyàn ní ìkúnlẹ̀ márùn-ún tó bá yẹ pé ìran tó wá ń ṣe láyé ẹ̀ sìn ẹ mẹ́pọ̀ àwọn obìnrin mi máa wà ẹ̀gbọ́n mi ṣá obìnrin mi máa lówó gan but wọ́n á sọ fún pé tó bá fẹ́ ládé orí ẹni tí ò jẹ́ nǹkan kan nú ayé ẹni tó jẹ́ pé ayé ti pàtì ayé ti tánu get ó ń ṣẹlẹ̀ dáadáa ẹ má sọ fún mi pé kò ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ó lè já sọ tẹ́lẹ̀ ni mo ní ìkúnlẹ̀ márùn-ún lèèyàn ní ó lè máwọn èmi kí n bí ọmọ tí mo bímọ lé òun lè sì fẹ́ bímọ ó possible kó sọ pé òun ò fẹ́ tẹ̀lé Bàbá Ìjẹ̀ṣà mọ́ pé kí láyé máa sọ ṣùgbọ́n kò give up ó lè ti rí so why ìtẹ́ ṣe fẹ́ para yín why àní kẹ́tó castigate sí Olùmí sẹ́ ẹ mú bàbá yín síta ẹ mú ìyá ẹ mú ọkọ yín síta ọkọ yín tó fún yín lóyún yẹn ẹ gbọ́ mi ṣá ọkọ yín tó fún yín lóyún tẹ́ ẹ lè gbójú ẹ̀ síta ṣùgbọ́n tẹ́ ẹ ń gbójú ọmọ síta yẹn ẹ mójú ẹ̀ síta and tẹ́ bá wo sí Olùmí dáadáa ó jẹ́ ọmọ tó yẹ pé she is deep into spiritual bó jẹ́ church ni ó máa mú church yẹn kókókó mo ti rí níbi kan tó wọ sùtánà tó ń gbàdúrà tó ń sunkún the fact pé everybody is putting on makeup dressing up every day to come on social media does not mean they are happy does not mean pé wọn ní nǹkan tó ń go on pẹ̀lú wọn so you should not be in the position to sit and analyse somebody that decided to showcase the person you all called an ex-convict comfortably with her full chest ẹ wá feel pé opinion yín àbí dragging yín matter ariwo ọjà ni now noise of the market ariwo ọjà ni the last time I checked they are consented adults ó ṣọ́ọ̀kì yín bákan tí Ìyábọ̀ Òjó bá sọ pé kọ́ cancel èèyàn tẹ́ ẹ̀ bá ti rí èèyàn yẹn cancel ara máa ta yín ẹ máa show tantrum káàkiri ẹ máa lọ comment káàkiri ẹ máa ṣánkú ni ẹ̀yin olórí burúkú ẹ wò pé why sí Olùmí
Ọlọ́run san gbogbo rí ẹ̀ fún ni. Ẹ wò pé wáyé tó ṣe jẹ́ bàbá Ìjẹ̀ṣà. Ibi tọ́lọ́run ti jọ wá nìyẹn. Ibi tọ́lọ́run ti ju èmi àti ẹ lọ nìyẹn. Gbọ́ mi ṣá. Ibi tó ti jẹ́ unquestionable God nìyẹn. Ibi tó ti jẹ́ pé ta ló tọ́lọ́run bí. Ọba àṣeyí ò wú. Gbọ́ ni. Ó ní tó bá wù ó lè sọ pé kágbálẹ̀ ọjà kọ́lé. Ó ní tó bá wù ó lè sọ pé kí ìyá aláṣọ má ti rí lẹ́kọ́. Gbọ́ mi ṣá. Gbọ́ mi ṣá. Ó ní ìyàwó ilé ó fọwọ́ nu ògiri kò rọ́mọ bí. Àlè tó wà níta ó ń ṣe oyún lójoojúmọ́. We serve an unquestionable God. Kábíọ́ọ̀sì o. Gbọ́ mi ṣá. Ìyàwó ilé fún ọwọ́ nu ògiri gbígbẹ. That means ìyàwó ilé sunkún ọmọ ó fẹ́ lóyún. Meanwhile àlè tó wà níta ojoojúmọ́ ló fi ń ṣẹ́yún. Ẹ wá ní kò sọ́lọ́run. Ẹ wá ní ọba bí Ọlọ́run ò sí. Ọba àṣeyí ò wú. Ọba tó bá wù títí. Ọba lára àdáyídá. Ẹ̀yin olórí burúkú kan ẹ wá sunkún profusely. Ẹ sunkún kíkorò lórí ọkọ yín. Lórí àwọn bàbá yín tó kọwọ́ bọ̀ yín fùrọ̀ ní kékeré. Ẹ wá fẹ́ fi ìkanra bàbá yín ìkanra ọkọ yín. Ẹ fẹ́ fi mú bàbá Ìjẹ̀ṣà àti sí olùmí. Àwàkùbà o. Báwo mi ṣá. Ó ní tó bá wò ya aláṣọ títí a ní kó má tí kọ́lé. Àwa wo ẹni tó ń gbálẹ̀ ọjà a ní kó máa rí lẹ́kọ́. Bó ṣe wo Olúwa ló ń ṣọlá. Bó ṣe wo Olúwa ló ń ṣògo. Kò sẹ́ni tó lè bí léèrè. Bó ṣe wo Olúwa ló ń ṣọlá. You can't question it. The more you look deep, the less you see. Gbà fọ́lọ́run ní sinmi. Kò sẹ́ni tó force yín pé kẹ́ wish you best of luck. Waka pass. Don't analyze them because you don't know their journey. You don't know where they were coming from. Olórí burúkú yín. So ọkọ tó fẹ́ sílé sí tó bímọ fún. Tó bá wà tí mọ́lé lọ́la, wàá sọ pé tó ń jẹ́ ex-convict ò ní fẹ́ mọ́, wàá bàjá. Àní kò ní da fún yín, kò ní yẹ yín. Ègbé ni fún gbogbo yín. Gbogbo yín máa jẹ́ victim bandit. Ìwọ tó bá gbé Nàìjíríà, ó máa jẹ́ victim accident. Ṣé bullet ti máa bá gbogbo yín? Because ìgbà tọ́mọ yín sunkún kíkorò tó sunkún lójoojúmọ́. Ẹ sínbẹ̀. Ẹ jọ̀ọ́, àdúrà ni kẹ́ fi ràn wọ́n lọ́wọ́. Àbí kò yé yín, àwọn olórí burúkú. Mo wá ń gbọ́. I would rather marry bandit than marry Baba Ìjẹ̀ṣà. Ẹ̀yin olóṣì. Ẹ̀yin tó jẹ́ pé kí Baba Ìjẹ̀ṣà kàn ṣe hi ẹ máa fẹ̀ bólẹ̀ ni. Sùngbàlájà lẹ máa ṣe. Ṣé wájú ló fẹ́ gbà wọlé àbẹ́yìn lẹ máa ṣe. Ẹ̀yin olórí burúkú. Ẹ̀yin àṣìírè. Wọ́n ní I would rather marry a bandit. I would rather marry Tinubu than marry Baba Ìjẹ̀ṣà. Ẹ̀yin abẹ́ àmọ̀ yìí ni. Abẹ́yìn tẹ́ ìfà kan ẹ̀yin ọjẹ́ 2K. Ẹ̀yin olóṣì. Ẹ̀yin tẹ́ ìrajé jẹun. Ẹ̀yin tẹ́ jẹ́ pé ajé ló ń jẹ ẹ̀yin ìrajé jẹun. Ẹ̀yin tẹ́ ìní class. Ẹ̀yin classless. Bí Baba Ìjẹ̀ṣà ṣe wà yìí, bọ́ ṣe mọ̀ pé nǹkan tó ṣe nìyẹn. Kí Baba Ìjẹ̀ṣà jẹ́ irúfẹ́ mi ọ̀tẹ́dọ́lá lẹ́yìn. I swear to God àwọn ló máa wọ ní inbox lọ́ba tó ṣe àwọn olórí burúkú yìí nítorí kò wá bá yín. Ẹ̀yin olóṣì, ẹ̀yin onídọ̀tí, ẹ̀yin ọmọ játijàti, ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ lọ́wọ́, ẹ̀yin alábọ̀dọ̀, ẹ̀yin ọjẹ́ 2K, ẹ̀yin tẹ́ pé tó bá ti ìbò yín ẹ̀ ní nǹkan kan tẹ́ fẹ́ ọ̀fà. Sí olùmí ní nǹkan tó gbé wá sórí tébù tó bá ní kílẹ̀ gbé wá sórí tébù ẹni mo gbọ́yàn wá mo gbóbò wá. Ṣé yẹn ló ń sọ ni? Ẹ wà wọ́n tó ń fi ọyàn àtòbò gan ṣe content sí wọn ọ̀rẹ́ ni wò wọ́n mọ́. Ẹbí wọn pé kí náà gbé wá sórí tébù wọn rí nǹkan gbé wá nǹkan tó ń ta wọ́n lára yẹn. Wọ́n rò pé Baba Ìjẹ̀ṣà ó tún lẹ́ni tó rí nǹkan gbé wá sórí tébù. A ní ẹ pé wọ́n sẹ́kẹ́ sọ pé what did you bring for the table? A máa gbọ́ I have nothing, I have my àwọn lọ́yàn àwọn olóbò àwọn olórí burúkú àwọn olóbò kandidamu àwọn olóṣì òbò ṣọ́bò wá ní gbogbo nǹkan ni tó yẹ kó bò lọ́ fi ń ṣe ni àwọn ọ̀tẹ́dọ́lá wọn níwà bí tán wà lẹ́nu ẹ̀yin olóṣì ọmọ ẹ má lọ múra sí ṣọwọ́ yín kẹ máa kọ́mẹ́ǹtì òfò kiri kẹ má gbàdúrà bí ti yín ṣe máa dá ẹ má gbàdúrà bẹ́ẹ̀ náà ṣe máa rí irú Baba Ìjẹ̀ṣà tẹ́ ẹ bá dẹ̀ rí Baba Ìjẹ̀ṣà ẹ lọ sí kirikiri ẹ lọ sí kirikiri ẹ kàn lè rí Baba Ìjẹ̀ṣà mọ́ ni irú àwọn bíi Késàrì lẹ máa rí mbẹ̀ irú àwọn bíi kòkó twa Portable yóò dẹ̀ ní kọ̀kọ́ tó fẹ́ fọ́ olórí burúkú olóko baby carrot àṣírí tó ná gbọ́mọ àlè wá fún Baba Ìjẹ̀ṣà olórí burúkú wèrè tó pè lákọ̀ first wife ẹ wèrè tó dàbí àwọn ẹyẹ ìjọbíjòkè yẹn ìyẹn pẹ̀lú àwọn ọmọ bandit ló bí fún ẹ àwọn yẹn ń sọ. méje máa lọ ẹ kò máa bọ́kọ Portable ṣe rí nìyẹn oko baby carrot ni ṣe bí gẹ́gẹ́ ní carrot tí ẹ baby carrot ni ṣe èyí tó bá ń jójó lórí burúkú ẹ tó máa pàtó pọ̀ pàṣẹ pé ẹ lè rí ìkọ̀kọ̀ lábẹ́ ìṣòkò loose boxers dẹ̀ ló máa wọ̀ cotton boxer ni gbogbo ẹ̀ máa loose ni so jẹ́ ká máa rí gbogbo ẹ̀ tó ṣe pọ̀lọ̀pọ̀lọ̀ ẹ lè rí ìkọ̀kọ̀ baby carrot. èmi náà mọ̀ pé mo nice ẹ má wọrí kò ní ìkẹsọ̀ fún mi.